Rasulillah wa ala alihi wa sahbihi wa man wala. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ní oṣù tó kọjá ní kíláàsì A'malul Qulub tí a ń ṣe, tá bá wo tírà tí ó wà lọ́wọ́ wa, page 80 ní ó jẹ́ page 80 ní Lárúbáwá ni o. So ibi tí ọ̀rọ̀ ń tàṣí ń sọ ni under as-sabr láwà àti kàádé ibi tá ti dúó sátírì ẹfì hàn wọn náà ẹfì hàn bọ̀dá yìí. So ibi tá ti dúó ó ní wa jami'u ma yalqa al-'abdu fi dunya la yakhlu min naw'ayn ma yuwafiqu al-hawa fayahtaju ila sabrin fi ada'i haqqi Allahi fiha min ash-shukri wa adami sarfi shay'in minha fi ma'siyati Allah. المخالف للهوى وهو 3 أقسام: صبر على طاعة الله والواجب منه فعل الفرض والمستحب منه فعل النافلة. صبر عن معصية الله والواجب منه ترك المحرم والمستحب منه ترك المكروه. 3. والصبر على أقدار الله والواجب منه حبس اللسان عن التشكي وحبس القلب عن الاعتراض والتسخط على قدر الله وحبس الجوارح عن التصرف في غير ما يرضي الله من النياحة وشق الجيوب ولتم الخدود وغير ذلك. والمستحب منه الرضا القلب بما قدر الله. Now, wọ́n ní gbogbo tí ẹrú Ọlọ́run tí ó fèsì ilé ayé kò lè kọjá táìpù nǹkan méjì. Nílé ayé yóò fèsì nǹkan tó ṣe pé yóò ṣe dédé tí ń fẹ́. Gbogbo wa ní sọ Ọlọ́run bá dá wa a ní desires. Ó ti láwọn nǹkan kan tó pé ní sí generally everybody ní fẹ́. Anybody tí ó bá ti fẹ́ nǹkan yẹn ọ̀kanú méjì ni nínú kó ṣe wípé Ọlọ́run ọba ò dá pé àbí kó ṣe pé òun gangan ló make effort láti pé kó pa fífẹ́ nǹkan yẹn rẹ́ kó lọ́kẹ̀. Tọ́lọ́run bá dáyàn pé tí fítírà rẹ̀ pé ó gbọ́dọ̀ fẹ́. Kò sí ẹnìkankan náà àwọn ẹ̀dọ́ Ọlọ́run ọba tọ́lọ́run ọba dá tí kò ní fẹ́ràn owó. Tàbá fẹ́rẹ́ nìkan náà èmi ò fẹ́ràn owó ń tèmi ọ̀kanú méjì ní kó ṣe pé kò fẹ́ kan pé àbí kó ṣe pé òun ló ń ṣe nǹkan lọ́kàn ara rẹ̀ tó fẹ́ kan fi pa ìfẹ́ owó. Kò sẹ́nìkankan tí ò gbọ́dọ̀ mọ́ fẹ́ràn obìnrin. Kò sẹ́nìkan tí ò gbọ́dọ̀ mọ́ fẹ́ràn mọ́tò. Kò sẹ́nìkan tí ò gbọ́dọ̀ fẹ́ràn pá kó ń kọ́lé. Tẹbá ti rẹ́ nìkan tí ò bá ti ṣe nínú kó ṣe pé in fact psyche nǹkan tí ó ti wà distorted. Kò sí ẹnìkan tí ò gbọ́dọ̀ fẹ́ pé lọ́yìn bọ́lọ̀un ṣe dá ó gbọ́dọ̀ mọ́ fẹ́ pé kó mọ́ kú. Níjọ́ tó bá fi lè rí tẹ́ bá ti rọrùn pé kó ń kú nǹkan ti ṣe ó ti ní depression pé ó ti wá ní suicidal thoughts
pé ilé ayé ìyàn ti sú so kò normal mọ́ anybody tó normal ohun gbogbo tẹ́dà máa ń pèsè ilé ayé yóò fèsì èyí tó sì pé yóò bá nǹkan tí ń fẹ́ mu ní dédé fitra tó normal yóò sì tún another one ni pé yóò tún fèsì nǹkan tó pé ó takú tí ń fẹ́ méjì náà ni èèyàn fẹ́ bímọ kò wú kọ́mọ rẹ̀ kú kò wú kọ́mọ rẹ̀ sáré èèyàn fẹ́ ṣe bísínẹ́sì kó jèrè kò wú kó lùsì tó bá lùsì nísìn lọ́ọ̀sì ó jẹ́ mọ̀kọ́lì fún léhàwà tó bá gẹ́ẹ̀nì yóò jẹ́ mọ̀wáfíkó léhàwà gbogbo tá ń fèsì ilé ayé ní ìjìnà ìbá a rí nǹkan tó gbá bí n ṣe ń fẹ́ náà ló ṣe rí a rí bá bí n ṣe fẹ́ òun ló ṣe bá eléyìí bá tí ń fẹ́ mu bọ́lọ́run bá ṣe dá gbogbo ẹ̀dá ọlọ́run dẹ́ẹ̀dá pé kó máa fẹ́ pé kó ń wá in comfort zone kó má ṣe wàhálà rárá bí ẹ̀ ṣe máa ń fẹ́ ẹnu ẹ bá bí àwọn èèyàn tán ń ṣiṣẹ́ yóò ní iṣẹ́ díẹ̀ owó púpọ̀ àbí bẹ́ẹ̀ kọ́ ni bẹ́ iṣẹ́ tí a ṣe ní ìṣẹ́jú 5 tí wọ́n sì gbowó ọdún 3 lùmí àwé kọ́nà ọba tó rí gan pé ó bá ikú bá lè yọ náà kí má ṣe nǹkankan owó kan wá hawa ní pé béèyàn ṣe ń fẹ́ kí nǹkan lọ gbogbo tí ọmọ fèsì ní ayé bó ṣe wà nǹkan kan ní máa ń múyàn láti fẹ́ ṣe bẹ́ẹ̀ bá tẹ́nìkan wá kó ń bá fẹ́ ṣiṣẹ́ takuntakun ọ̀kanù méjì inú kó sí pé òun fúnra ẹnkọ́ ó lámbíṣán inú mi ò fẹ́ kí náà wà ń sálẹ̀ òkè mú fẹ́ wà àbí kó òkú ní bùkátà píkọ́lá gan wọ́n bá lámbíṣán gan bùkátà gbọdọ̀ tí ó jáde irú ìgbésí ayé tó yìnbó design fúnra rẹ̀ nù ipe ó gbọdọ̀ yọlẹ̀ kìí sí pé bá tó kó wọ́ láti yọlẹ̀ àmọ́ o bílsẹ̀ tó mọ̀ san ó yóò sọ ní àbọ́sọ́ọ̀sẹ̀ ọ̀sọ̀ọ̀sẹ̀ pé ọ̀sẹ̀ọ̀sẹ̀ ló máa sanwó omi ló máa sanwó pé tó bá fi ṣiṣẹ́ lọ́sẹ̀ kan tí ẹ bá ọ̀ so kọ́nà ò bá l'ambition gan ó pé life yóò ní rọrùn àmọ́ ká sọ pé wọ́n bá fi yàn lẹ̀ ní tí ó wọ́n náà nígbà kó máa sùn kó máa jí kó máa ṣe nǹkan torí káyàn wọ́n fi take care for granted ni wọ́n fi ṣe pé ẹni tí ò ríṣẹ́ tí wọ́n bá fún olówó fún social scheme wọn ò ní jẹ́ kó tó owó tí ó tó tí ò fi ní iṣẹ́ òfin ní wù mọ́ wọ́n bá fi lè kún olówó kan tí ó tó kò ní iṣẹ́ rárá so gbogbo méjì tá fèsì nílé ayé wa gbogbo tá fèsì tẹ́ bá wá rẹ́ nìkan tó náà wá fẹ́ kú níbi rọ́ha ìsinmi ní wá àmọ́ ìsinmi yóò pè mí ń wo nǹkankan wájú ni àbí ń wo tí ń lè dẹ̀ láti wá ṣe ń kọ́ effort ni ó make kó tó lè ṣe effort tí ó make yẹn òun là ń pè pé kó wá lè ní sùúrù kó wá lè dúró lórí effort yẹn dẹ́sà pé kó wù ọ̀nà àkókò ní sọ́bù béèyàn tó bá jí lágo 3 òru torípó lẹ́zàmù ọjọ́ kejì sọ́bùrù ló ṣe owó náà kúrò náà káwọn máa sùn àyẹ̀ sí sùn béèyàn bó bá jí lágo 4 tó lóun ṣiṣẹ́ ní vi tó gbójú ọ̀nà lórí kásùbá sọ́bùrù ló ṣe béèyàn bá fi ìyàwó àtọmọ́lẹ̀ tó lọ lúbí lọlẹ̀ ṣiṣẹ́ ó lè lára rẹ̀ sọ́bùrù ló ṣe so even ní life wa tá wà náà láti achieve anything sọ́bùrù là ń ṣe ọ̀nà ní sùúrù anybody tí ò bá ti ṣe kò ní achieve that same sọ́bùrù yìí lọ́lọ́run wá ní ká lò fún so kìí ṣe nǹkan tẹ́ẹ̀dá òfẹ́ ká lè ṣe ní tí fẹ̀kẹ́ tí ń ṣe náà béèyàn bá gbọ́ owó tó gbówó pension gbogbo gratuity tó ní ẹ bá ń fi kọ́lé so nígbà tí ń kọ́lé yóò mọ̀ ní lára
yóò mọ̀ ní lára wọn pa ní sí kò tún ti parí nígbà kò tí parí o a tó ní ibi blọ́ọ̀kù 1000 wọ́n máa gba inú ẹ̀sà ní tó bá dọ̀bẹ̀ tán ní sẹ́ padà gbádùn rẹ̀ èyí ó ṣe é ní kó fi dọ̀bẹ̀ òun láti sọ pé gbogbo anybody tí ó bá ti investment máa ń delay gratification pé àǹfààní ẹ̀ later ni ó wà kìí ṣèṣì èyí ó ṣe fọ́lá èyí ó ṣe fún time kan there's always a time lag láàrin ìgbà téèyàn invest àti ìgbà téèyàn rere bí life ṣe rí nù bẹ́ẹ̀ náà wà ní àkhírà náà ṣe rí sẹ́ẹ̀sì wá rí pé báwọn ló ṣe rí pé báyìí lílá ìṣe rí kò sẹ́nì kankan tí ìfẹ́ ibi tẹ́ ti mọ̀ ní pé níjọ́ tọ́lọ́run bá padà fi lè fúnyàn láyé pé nǹkan tí ó ní ọ lára kó ń gùn ọ bínú rẹ̀ ó ṣe dùn tó ó mì pé wà náà fẹ́ kan ní kíní kan ló gbà ó dà nínú àwọn sàbí ànábì sallallahu alaihi wasallam à ń pè nìkan ní Nu'aym an-Naham Nu'aym an-Naham náà sàbí ànábì sallallahu alaihi wasallam hadith ẹwà ní Muslim ti Imam Ahmad bin Hanbal ó ní kuntu fi lihafi imra'ati mo wà ń bí aṣọ búra ìyàwó mi èmi àti ìyàwó mi lájọ́ aṣọ búra ní òru tó pé òtútù mú gán bóyú ṣe mú yìí ní tí ń lídì sí ìgbà tásùbá o sún mọ́ sàpẹ́ tó sì pèrún ó pèrún àbẹ́ẹ̀kọ́ ó ní máa ṣe ń pèrún báyìí lọ́wọ́ pé ha sínú òtútù iná ara jáde rẹ̀ ó lóun wá rò sọ́kàn pé kí mu'adhin ní sọ pé ká má wà sallallahu alaihi wasallam sẹ́rí wallahi tẹ́yìn bá máa wọn sàábí ànábì kò sí kankan táwà ó máa yóò ti rọrùn jù because ẹ̀rọ pàwọn tó jù wá lọ́nu táwọn bá fíìlì báyìí táwọn bá fíìlì káàkiri láṣẹ yóò lè tẹ̀bí kákàn múra yóò ṣe encourage wa sẹ́ntẹ́yìn bá fi gbẹ́sìn yé lókè yóò mọ̀ dìmọ́ àwọn nǹkan kan tó ṣe pé kò ní rí àǹfààní gidi mẹ́kọ́ kò ní ní ládá yóò sì ti fìtínà ara rẹ̀ ó lóun rò pé kí mo abdé ní sì fi kún pé ẹ má wà lónìí sábí ànábì báwa bá rorú rẹ̀ léṣe wọ́n ní àmì máa ní ètò rí pé bẹ́ẹ̀ dá ṣe máa ń rò ọlọ́run ní kutiba alaykumul qital wa huwa kíni kurhun lakum a ṣe jíjagun lọ́nà àyàn ọlọ́run ló sàṣí lọ́nà àyàn tó bá rẹ̀ pé lóòtọ́ ìgbàgbà ìmánì sí mẹ́gbà fọ́lọ́ ni wa huwa kurhun lakum àmọ́kàn yìí kọ yes because ó tako hawa àwọn lọ pa wá ní fa asa an takrahu shay'an wa huwa khairun lakum wa hadha an tuhibbu shay'an wa huwa sharrun lakum wallahu ya'lamu wa antum la ta'lamun kíkọ̀ títí natural kíkọ̀ yìí ó gbọ́dọ̀ wà lára fẹ́ni tó bá nọ́mà ara bí tí ó ti wá ṣò pé ìwọ fẹ́ràn Ọlọ́run wà ní pé dẹ́sà kó wá kọ pé máa sì ṣe Ọlọ́run pàdé náà ó tún sí mi àbọ́ọ̀fù kan tí kò bá wù kó ṣe ibi tán ń pè níjọsìn náà ẹni tí ò bá fẹ́ kan ní nǹkan tí ó fẹ́ kan tẹ́mtì àbí nǹkan tí ó fà sẹ́yìn tẹ́lẹ̀ a lè mọ̀ bá bá fẹ́ tẹ́sì ẹ̀ tẹ́sì sílẹ̀ sí wọ́n ní lágbájá yìí impotent ni kò lè ṣe wọ́n ní wọ́n fòbìnrin tẹ́sì bóòlù bí ó ṣe tẹ́sì òun ò fẹ́ kan ní nǹkan kan tó sọ pé tí ó fi determine Hawaii àwọn determine Hawaii náà káwọn òpin torí Ọlọ́run yóò wá bu Hawaii yóò ṣe other twice ní tẹ́sì rẹ̀ èèyàn tó rẹ̀ ó rẹ̀ gan débi pé ó ti lose appetite ìfẹ́ oúnjẹ gan òwú mọ́ ẹ lè fún oúnjẹ tẹ́mtẹ̀ cause ẹ ní mọ̀ Hawaii gangan la fẹ́ test èèyàn tán ti gé lọ́wọ́ tán gé lẹ́sẹ̀ tí ò lè rìn a ní fi jíjà lè tẹ́sì so náà àìmọ̀ wá ní òun sí rò pé káìsọ̀ bí ká máa wà lórí ó ní surprisingly bóun ṣe rò Bilal ó sì pèrún tó báyìí ó sọ pé wa man qa'ada fala haraj
pé àmẹ́ tó bá jókòó sílé o tí ò wá lónìí o kò sí láì fún wọn ó sì ṣe dédé so anábì ti kọ́ bí ládùúrù nǹkan pé tí wọ́n náà bá ti access pé irú àsìkò tútù báyìí ẹsẹ̀ sọ̀rọ̀ káwọn èèyàn máa wà ó hadith Muslim Imam Ahmad ibi tí mo fẹ́ lò ń bẹ̀ ni pé Nu'aym an-Naham ó rò pé òtútù yìí bọ́ kásì ní a máa wà lónìí ní tí ń jẹ́ hawa nù kò wá sí nǹkan kan tó bad pẹ̀lú hawa desires tí ò bá ti tako nǹkan tọ́lọ́run ọba ní ká ṣe àbí kò tako tọ́lọ́run máa rán sí everybody ní mọ́lú gbọ́rọ̀ ní hawa téèyàn bá ti léèyàn pé tó bọ́lọ̀ ṣe dáwà pé kíní yìí ń wù mí ṣe àbí kíní yóò wù mí ṣe kíní yóò wù mí ṣe Ọlọ́run ni a ṣe tọ́lọ́run ọba ní ó ṣe tọ́lọ́run ọba ni máa ṣe jù òun láti pé ó ṣe as-sabru ala ta'atillah ibi kẹ́ ní tàbá ti pèrún ní skin lọ má tún pèrún lẹ́yìn bí wákàtí méjì ká tún lọ má tún pèrún káàkiri òròjú ó fẹ́ mú yàn àmá Ọlọ́run ọba ní ń pè wá ó tẹ́ ìfẹ́ inú rẹ̀ mọ́lẹ́nu láti ìwọ pass ìwọ fẹ́ràn Ọlọ́run ó prefer Ọlọ́run ó dótọ́ Ọlọ́run dágbàládá sí náà nǹkan yìí ń fà mí lójú kí n ṣe owó kan náà gbé sí mi lẹ́gbẹ̀ẹ́ yìí kí n ara fà á wọn ò ní mọ̀ pé mi mo fà á obìnrin ni olóbìnrin kí n ara súnmọ́ wọn ò ní mọ̀ pé mi ni ó wù mí ṣe pé Ọlọ́run a máa ṣe ipé o kára rẹ̀ ń jánu yẹn tó ṣe yẹn a ní as-sabru an ma'siyatillah òdì méjì tọ́ in tí ń wo ẹ̀dá tó bá ti wà nílé ayé ni pé tó bá ti ń fa nǹkan kọ́ ọmọ tó bọ́n bá ṣe exam kó ń pàṣẹ bí àwọn bá lóyún kó bí wọn bọ́n bá fẹ́ kọ́lé kó ń rílé kọ́ àmọ́ ń jọ tó bá ṣe wípé nísìn ìyàwó rẹ̀ lóyún àbí ìyàwó rẹ̀ tí ẹ̀ lóyún ìbànújẹ́ ló jẹ́ fún ìyàwó rẹ̀ lóyún ó ní miscarriage ìbànújẹ́ ló jẹ́ fún ìyẹn ti takò kí ni hawa ẹ̀ kò tẹ́ lọ́rùn ìyẹn náà wọ́n kọ́ bí òṣè tó tẹ́ lọ́rùn wọ́n ní kó tún ní sùúrù kí ni sùúrù pé jùlọ ní orí pèsè fún mi yóò tún wá gba aládá ń bẹ̀ dẹ́kò tó máa ní máa ń làmẹ́ntì ń pa Ọlọ́run ò ṣe yídá o àwọn ò ṣe yídá o bó bá ti parata tí ń sọ̀sọ̀kúsọ sọ́lọ̀ á ní kò ní sọ́gbó bó bá ara sọ pẹ́sà ẹ̀ tó fúnra rẹ̀ tó wí tání kó wí dẹ́sà pé ń dùn ó kò wá sọ̀sọ̀kúsọ kò sì ṣekúṣe kò gbára ẹ̀ lójú pé mo sàgbákò nǹkan kò sì máa sọ̀rọ̀ sọ́lọ̀ á lò ní sọ́rọ̀ gbogbo tí ayé wà ọlàbàdàn ohun làwọn sàábí ànábì fi béèrè pé àyá tí a dùnà ṣàwátà bádà bí ṣe ń ka ogun nǹkan tó ládá lọ́wọ́ wọn ìgbà ọ̀dà pọ̀ sí ní ẹfọ́tì ó ní ẹfọ́tì àbí bẹ́ẹ̀ bá ṣe sàdákà ẹgbà aládá wà fí bóde àádẹ́kùn sọ́dá kọ́dà bẹ́ẹ̀ nǹkan wá súnmọ́ yà ẹlẹ́ ò ní di sẹ́ẹ̀mọ̀ bí ẹni tí ebi ń pa kí wọ́n tó bá tún jẹun tán yóò gbà ládá pé náà kò nídìí wọn lè máa fi pé tán bá tún sọ àwọn bísínẹ́sì kan mọ́ yà ẹ̀ lẹ́nu kéèyàn pé sọ fún ọ pé ní sí pé recharge and be paid kilomin o làwọn tán ṣe ponzi scheme mọ́ ń lò wọ́n tọ́ bí pé tóbi rí ìgbà náà báyìí ló ṣe kó lọ ibi ẹni tó bá ti fẹ́ tàyàn náà ibi tó ti tàn náà ibi háwà rẹ̀ náà ni ó ti tàn wọ́n èé tàyàn bí ìkan tó ṣòro fún yẹn tẹ́lẹ̀ bẹ́ẹ̀ bá fẹ́ràn owó òun náà ó fi mú bó bá fẹ́ràn obìnrin òun náà ó fi mú ẹ̀hìn háwà náà là máa ń lò láti fún ẹ̀ ní tó dójú ilé ayé àṣẹ́yà aladda fil hayat min ta'ati wa faqat hawa ẹgbẹ́ àwọn sálàfù wà pé púpọ̀ àmọ́ ṣe rí kéèyàn tó lè mọ̀ túmọ̀ ọ̀rọ̀ wọn ó ti mọ̀ ó ní mọ̀ ló fi mọ̀ pé láìkan ó gbé thesis the whole dissertation ni àwọn èyí sọ̀rọ̀ púpọ̀ because hikmah tí wọ́n kún ẹ̀yìn lẹ́yìn ìgbà tí mo pọ̀ tán lọ́rọ̀ gùn pọ̀ tọ́rọ̀ bá pọ̀ láìkan nínú àwúlò nù bí ìrọ̀wò pages 50 lọ́dọ̀ tí wọ́n every line àmọ́ tó pàwọ̀ básìkò yẹn a máa ń fojú kéré wo ọ̀rọ̀ wọn bí pa mọ́ yóò ní the deep analysis kẹ́ tó lè mọ̀ dáhùn wí ọgbọ́n tí wọ́n pọ̀
la shay'a aladha fil hayat min ta'atin wa faqad hawa kò sí nǹkan tó dùn ní ayé tó dùn pé wọ́n ní nǹkan yọ Ọlọ́run ọba ń fẹ́ ọ̀tọ́ wá bá tí wọ́n náà fẹ́ nígbé nísìn wọ́n sọ pé èèyàn ó fẹ́ ìyàwó tó rẹwà wọ́n á ní yóò tún gbà ládá pé kọ́lá yóò bá fún mi ládá lórí tó àbí kí wọ́n sọ fún èèyàn pé lágbájá yìí ó wú bàbá rẹ̀ àbúṣe kí nìyàn kan wọ́n wá fún ọ láyè pé ó yá adájọ́ wọn pé ó wú bàbá rẹ̀ ìwọ náà ni ó nà sẹ́mọ́ pé ó ìtún gbà ládá pé yóò fẹ́ náà pa tí ó ti dá wáyé ibi tí ayé dùn sí pé èròǹgbà rẹ̀ ó bí èròǹgbà Ọlọ́run bá rẹ̀ náà bá ti wá mọ̀ yẹn ní ọ̀sẹ̀ tó kọjá àwa fẹ́ bẹ́ẹ̀ abẹ̀rẹ̀ sí pípọ̀ tàbá fẹ́ sọ̀rọ̀ a sọ pé méjì náà lè ayé àbí pé àwọn nǹkan kan tó pé yóò ṣẹlẹ̀ gbogbo tẹ́lúwà ma yuwafiqul hawa wà ma yukhalifu mada al-hawa ọ́ndà ma yuwafiqul hawa ọ́ndà ma yukhalifu al-hawa ni mẹ́tẹ̀ẹ̀ta sọ́bùrù wa because ma yuwafiqul hawa ò nídi sọ́bùrù is effortless nǹkan tó bá fẹ́ kan bá dìtà ẹ̀wọ̀n kò nídi effort táàṣì àwọn kò sí sọ́bùrù lé lórí ṣẹgbọ́n mi yé pé tó bá desire ẹ̀mù kò need effort tó bá fi àṣọ pé bọ́yá onísùúrù lé lórí ó dàbí ẹni tán gbé oúnjẹ sí wájú oúnjẹ tó wù kò sì rẹ́ kó wá ní àwọn láìmú fi sùúrù jẹ oúnjẹ yìí ní sẹ́pẹ́ wọ́n pé sáwàdà ni òun làwàdà dì mọ́ tó ti sọ fún yín rí àwọn colleagues wa tájọ lọ school secondary school àwa ti kúrò ní school àjọ máa ń lọ ọrún jẹ́bì káàjọ jẹun papọ̀ àwa bí mẹ́ta mẹ́rin márùn-ún ọ̀rẹ́ wa kan wà mẹ́mẹ́ tàbá ti ń jẹun ọ̀rẹ́ wa kan wá ń sọ fọ́rẹ̀ wa kan pé lágbájá máa jẹ oúnjẹ yìí ẹgbọ́n àti ń jẹun o ẹgbọ́n pé máa jẹ oúnjẹ yìí ó lóun jẹ tọ̀hún tó wò yóò tún bí ìṣẹ́jú kan pé a ní o máa jẹ oúnjẹ yìí òun gbọ́ yé mi wípé bóyá jẹun má bẹ̀rẹ̀ jẹ bí kọ́ má jẹ tán ó ní òun jẹ nígbà tó sọ ẹmọ́gbọ́ tó ẹlẹ́ ìkẹta ó ní ó jẹ́ òun lọ mi ní sẹ́mọ̀ tó mọ́ tó pé máa jẹ́ ó jẹ jù wá lọ́lọ́run nítúmọ̀ máa jẹ oúnjẹ ìdí sọ fún pé tọ́hún dẹ̀ pé òun jẹ ìtó sọ pé máa lọ mi wọ́n náà máa rún jẹ kó tẹ́kì táìmù jẹ káwà náà fi rí jẹ bó ṣe ń lọ ilé sí ó ti fẹ́ tán tọ́hún tó wá sọ pé òun jẹ bí ṣe ń sọ ẹ̀tún ìkórèjẹ mọ́ ẹgbẹ́ ìgbà tó yọ ní ó jẹ́ òun lọ mi ní àjọmọ̀ jẹ́ ọ̀fẹ́ palẹ̀mọ́ rẹ̀ ní so ẹni tó ń jẹ́ bá wù jẹ́ wù ètò ẹ̀kọ́ rẹ̀ jẹ́ kí wọ́n gbá sàní sùúrù ó ní palẹ̀mọ́ rẹ̀ tán so nǹkan tó bá háwà lọ kò need effort nǹkan tó takò háwà náà ló ní effort ní sọ́bù gbọ́dọ̀ fi wà mẹ́ now ṣe tí sọ́bù bá wà mí kan ṣe wá ní nǹkan tó wá bá háwà lọ náà àdánwò wà náà mi ò náà àdánwò ló wà ń bẹ Ibn Qayyim rahimahullah olóògbọ́ ẹni tọ́lọ ń bá ṣe ní rọrùn fún fáwọn tán bá lè kàtírà àwọn tó bá sì lè kàtírà náà tán bá lè kò òyìnbó tó bá ikú wọn bá ti translate ẹ̀dá tó sọ̀bẹ̀rí ní Ibn Qayyim rahimahullah ọ̀nà kò ṣe dáadáa fún kó sàlékún dáadáa rẹ̀ kí tọ́lẹ̀ bẹ̀rẹ̀ ń kà bọ̀ kíkà rẹ̀ ṣe kíkà novo àwọn èèyàn máa ń sọ pé àwọn kàǹkan but ọbẹ̀ ẹbẹ̀ wọn ò ní rí kó anybody tí ò bá lè kà tó bá ikán bá ti ṣe translation ìdátò sọ̀bìrì ẹgbẹ́ ní ìdátò sọ̀bìrì wọ́n jẹ́ ọ̀nà ìkẹyàn wa translation ẹ̀kọ́ kà nǹkan kìí sí rẹ̀ kò sí tí àìtí nǹkan kìí sí Ibn Qayyim ọ̀rọ̀ pé mélòó là ń pín nǹkan tẹ́dà ń fèsì láyé ọ̀rọ̀ rẹ̀ làfáàyè sọmọ́ra
bóhun ṣe sọ kún jù bá ń lọ ẹ máa gbọ́ bóhun ṣe sọ kí n kàn á sọ díẹ̀ fún ó ní Ibn Qayyim sọ wípé ẹwọ́n tààkà aka pé wà jẹ́mí ìmọ̀ yẹ́kọ̀lá abdu fi dúníà la yakhlu min naw'ayn àbí ẹwà gbọ́dí kọ́ ìwé wa kullu ma yalqal abdu fi hadhihi ad-dar la yakhlu min naw'ayn ọ̀rọ̀ Ibn Qayyim kò sí ẹni kankan nínú àfáà súnnà tí ó sọ̀rọ̀ sọ́búrú ní tí ò ní lọ sọ̀rọ̀ Ibn Qayyim kò sí gbogbo tí ẹrú ó fèsì láyé kò ní ju méjì lọ ahdihima yuwafiqu hawahu wa murada wal akhar yukhalifu wa huwa muhtajun ila sabri fi kulli minhuma ó ní sabri méjì wọ́n Ibn Qayyim tó wá take further bá bá ṣe take ọmọ wọ́n Ibn Qayyim an-naw'ul awwal alákọ̀ọ́kọ́ ta ní ó bá fẹ́ ìrú rẹ̀ mú kẹfílẹ̀ pé túnmọ̀ ẹ̀ al-muwafiqu li gharadihi tó bá purpose ẹ̀mú tó ibẹ̀ tí ń wá lọ́sẹ̀rẹ̀ kàṣẹ́hà wọ́n lágbẹ́yà lálàáfíà anybody tí fi try bá òkè kó wọn lálàáfíà náà ni ó wà kí wọ́n gbé in tí ẹ̀fẹ́ mo ti ẹ̀fẹ́ sáàrẹ nǹkan tí ń ṣe nù Ọlọ́run ò dẹ́ẹ̀dá kẹ́ẹ̀dá sọ kún fẹ́ sáàrẹ Abu Tayyib al-Mutanabbi ó ní bẹ́ẹ̀ bá rí bàbá àgbàlagbà tó bá nílé ayé bá sùn kìí sí ilé ayé ló sùn wa inna ma da'fa malla weakness tágbàlagbà mú wá ló sùn ní mọ̀ bẹ́ẹ̀ gbọ́ mi ibẹ́ ní ó ti dàgbà nígbà tó wá dàgbà tán ojú rẹ̀ kọ́kọ́ sí báyìí ó tún yá làbẹ́dìsídé ó tún yá ọwọ́ rẹ̀ gbọ́n gbogbo kí ni weakness tágbàlagbà mọ́ ló sùn gẹ́gẹ́ pé kí ló dé kìí sí ilé ayé ló sùn ẹbẹ́ ni because time pé bó ṣe wà máa gbọ́ ẹyẹn fẹ̀kan wá bọ́ síta káyẹ ọmọ yìí náà pé ilé ìní ẹyọ kú pé tágbàlagbà bá lé ayé bá sùn kìí sí ilé ayé ló sì wà iná máa da'fa malla weakness tí àgbàlagbà tí ń tẹ̀lé àgbàlagbà wá òun ló sùn pé ẹ̀rí nísìn tún lè rìn mọ́ Ibn Qayyim ní as-sihha ìlàlàáfíà wa salama kéèyàn wà safe kí nǹkan kan má sí oríkèé rẹ̀ kó gbà lálàáfíà waljah kò ní walmal kò lówó wà níwá ilmaladhi almubaha agbogbo àwọn nǹkan adùn tó jẹ́tọ̀ òun ni ma yuwafiqu hawa Ibn Qayyim wá ní sọ wá rí lè iná nǹkan ìdíyàn fi ní sọ́búrù mẹ́ sọ́búrù tí ẹ̀ ọ́ndà ṣúkúrù ló bọ́ sí bọ́ ṣúkúrù náà nídi sọ́búrù ẹmọ tó fà ní tó fà ní pé ṣe rí anything tọ́lọ̀ bá ti fún èèyàn tó kọ́mọ̀ èyí mọ̀ pé special orí ní mọ́ níjọ́ tó bá lọ tó lọ téèyàn bá ní èèyàn mọ̀ ẹmọ oníṣẹ́ tó bá ikú ìfà bímọ mẹ́wàá wọ́n ni bí Nàìjíríà yìí ṣe lérí sí wáyé káàkiri wá kí lọ́wọ́ fọmọ ṣe torí pé ọmọ ti pọ̀ ní ṣe rí bí Nàìjíríà ṣe lè ní sí àwọn kẹmẹ́ta àti ń wọ́ ọmọ fún 20 years òun fẹ́ bí tòun o òun náà ní sọ pé wọ́n lọ́mọ òtàmọ́ ẹni kò tàmọ́ ọ̀dẹ́yìn tẹ́ ti ní òtítàmọ́ bẹ́ẹ̀ ni ibẹ̀ yẹn ṣúkúrù gangan ni ṣùgbọ́n anything oore tọ́lọ̀ máa ṣe fún ẹ̀tẹ́yìn bá ti use me yẹ sábà ká sóre ní bí yàn bá ṣiṣẹ́ kan ọ̀kan bẹ́ẹ̀ náà àwọn ọ̀rẹ́ wa ló sọ fún wa nígbàtà wa ń kánú medical doctor ni nígbà àwọn sọ pé àwọn doctor gbowó mo rántí nígbà tá à ń sọ yìí around 2006, 2007, 80,000 nígbà as medical doctor tó ṣẹ̀ṣẹ̀ parí ó sì tóbi ẹmà look up nípa ma wá ń sọ̀rọ̀ kan ní alájì owó tó níyì lówó téyàn tí ma gbà bẹ́ẹ̀ owó tó níyì olówó téyàn tí ma gbà tán bá increase salary ẹ̀ ó bá àwọn ọgbà 1 million tó bá fi lè gbà fọ́dún kan yóò tún balance padà ó mọ̀ bá ẹlákùn bóò nígbẹ̀ iṣẹ́ àrí báyìí ó ní káà sí pé oore ni mọ́ bẹ́ẹ̀ náà ni tó ó kọ́mọ̀ à ń jí à ń sún à ń rìn àfẹ́ kan màpá láàáfíà oore ni níjọ́ta bá rá àwọn tán bá gbẹ́sẹ̀ wọn kọ́ ní orthopedic hospital lọ́wọ́n sọ pé má ní kí ló ń wá wọ́n ní kọ́ wá joyè ọ̀rọ̀ oyè kọ́ yìí kéèkéè ọkọ́ bá tẹ̀sí kẹsẹ̀ ìtẹ̀ ọkọ́ wálẹ̀ náà yóò wà ní ẹsẹ̀ kọ́ làwọn fi rìn yìí ni so tó bá àwọn nǹkan yẹn ó fẹ́ kan lọ déédéé ó lọ smoothly
èèyàn ò ní ká ọ́ndà ṣúkúrù lọ ẹ̀kọ́ bọ́ sí bọ́ ẹmọ sọ́bùrù bẹ̀ ó ní pẹ́sẹ̀ tí ìmá ti wá lálàáfẹ́ ẹni tó bá wọ́n ni ó ti yó tán ìwọ̀n àwọn abẹ́kùn ìbẹ́kùnbẹ́kùn máa ń lọ pẹ̀lú nǹkan tó bá nọ́mà Ibn Qayyim ní ibi tí ó ti ṣe sọ́bùrù ń bẹ̀ Ibn Qayyim wá ka bí nǹkan mélòó ó ka bí nǹkan 5 tó ṣe wípé nǹkan tó bá háwà rẹ lọ bọ́ ó tún lè sọ́bùrù mẹ́ kí nǹkan sáà tọ́ ó láwọ̀kọ́ ó ní pé alla yarkana ilayha wala yaqtarra biha gbogbo nǹkan tó bá háwà rẹ lọ kéèyàn má gbára lé kéèyàn sì má gbàtàn jẹ pẹ̀lú ẹ̀ bẹ́ẹ̀ kó sì má jẹ́ kéèyàn yàyọ̀pọ̀rá ni wípé òun abẹ́kùnbẹ́kùn káàkiri kò mọ́ fi ṣe gírí wọn káàkiri so sọ́búrù ní oníjẹ́ kéèyàn kọjá àlà ẹni tó ṣe pé ńgbà tí ó jí jojoojúmọ́ bá ti jí 10,000 ní mọ́ ní wọ́n wá bu 1 billion sákàntì ẹ̀ pé bí ò ṣe ní sì ṣe láàrin ìgbà yẹn bí ọ̀sẹ̀ kan sọ́búrù lálá ni ṣe ìmọ̀ bọ́yẹ gbọ́ mi ṣe ẹ̀ ti rí ti sọ́búrù ti wá mẹ́ ipé kí situation yẹn change lẹ́ẹ̀kan náà sọ́búrù lálá ni bóyá tí ìbá fẹ́ kan gbóbìnrin tẹ́lẹ̀ nítorí ẹ̀rẹ̀ ní pé because yóò ti máa lálà ọ̀kan bẹ́ẹ̀nà àwọn èèyàn tí mo mọ̀ èèmọ̀ àwọn kan tàn wọ́n láwọn sógun owó fún ó ti wá lọ lè gba gbogbo owó sálárì àti tàbílẹ̀ ẹgbẹ́ kan ó sì tẹ́gbẹ́ fún tọ̀kù sọ fún ìyànpọ̀ fẹ́ sógun owó wọ́n fẹ́ gbá náà ni ó tẹwárí tó bá ti jòkó láàrin ẹ̀wọ̀n yẹn rẹ̀ ẹmọ tí ó rí gbogbo mọ́tò tó bá kọjá ní mọ̀lẹ́wọ́ sí pé mọ́tò yẹ̀ tí ẹ̀ bá fẹ́ ra ìlú ni àwọn wọ́n wọ́n pé ìgbà bóò ní sọ́wọ́ ti jẹ́ ẹ̀sẹ̀ yẹ tó jẹ́ so sọ́bùrù ní wọ́n ní kọ́ sọ yẹ tó jẹ́ wọ́n tó lè fẹ́ kọ́lé mi tí ẹ̀ bá fẹ́ kọ́lé wọ́n kò gbóyà wèrè rí gbogbo kí ní ló bá human psychology lọ òun náà làwọn tí wọ́n advertise media máa ń lò láti fi ṣéèpù behavior àwọn èèyàn òun ní máa ń mú yín ra nǹkan tẹ́ òrò pẹ́ lè rà pé a ṣe mo ya wèrè ni wọ́n ti tó lórí háwà rẹ̀ ẹgbọ́n wọ́n ti tó pẹ́pẹ́ advertisement ẹnìkan mọ́rán títí pẹ́ lágbọ́ bàbá kan bẹ ní Ìbàdàn kọ́lọ̀ kò sí dára fún ọ̀nà kan sí wà láyé Dr. Alága àmàwọ̀ Alága wọ́n máa ń ṣe comparative by mass communication wọ́n ṣe àbí mọ́ wà ní òjò kan tán sọ pé wọ́n ni báwà táwà fẹ́ kẹsí máa pàwà advertisement pé tán bá ní ká sọ̀rọ̀ ní advertisement fún yín ó ní pé making people to buy what they don't need ní tí ń jẹ́ bẹ̀rẹ̀ náà ọ̀dá kí ló ní tẹ́rọ ọmọ secondary school tó ìpínlẹ̀ sí yóò ṣẹlá fóònù yóò mọ̀ wá kò tí mọ̀ iṣẹ́ kankan yóò sàmọ̀ wá fóònù ká ẹmọ́ wá fóònù náà nígbàtí wọ́n ti hype ọpọlọ rẹ̀ wọ́n ti fọ́ọ̀bà so now tó wá sọ yẹ́ lórí mọ́tò yìí ló wọ́n ta àwọn tó ń sàmọ̀ pé àsọwọ́ ti lóní sóyé tán tà bóyá gbọ́lẹ̀ róbìnrin rẹ̀ wé tẹ́ bá fẹ́ gbọ́ róbìnrin lónìí yóò jẹ́ sàdákì rẹ̀ ní ti ńlá làkàlẹ̀ ó yìí ti gbọ́ gbogbo àtòwò àbúrò ti gbogbo ọ̀tọ̀ lè kò fún bàbá tí ó bá sọ gbogbo ó yìí wọ́n á ní wọ́n ti fún lọ́jọ́ pé yóò mú gáràmọ̀s gbó wa ó sì gbé gáràmọ̀s gbó kò sọ fẹ́ nìkankan o ó kàn pé ẹ̀dàmọ̀ ní wí ó sì débẹ̀ ó débẹ̀ ibi tí ó ti tán wọ́n tàkà pé ilé nì kọ́tìn nìkan ní ọ́fíìsì bẹ̀ tẹ́bá sí kọ́tìn ẹ̀ báyìí kò sílé kankan ìta ló já sí wọ́n á ní kó dúró bẹ̀ ọ́ pé kó má pò wá pé mú gáàmọ̀ gbò wọ́n kábọ̀ gbó jáde ó wá dúó ìjẹ̀bú níbi tó lọ ó dúó kò rí kankan tọ̀kọ́ ó lẹ́yà bàbá gbọ́ ǹjẹ́ kóhun sí ọba fẹ́ dákú tí a gbàjọ́ àdírísẹ́ wọ́n tó fẹ́ nìkan tẹ́lẹ̀ ó kà lọ wó lulẹ̀ ṣúrúlé wọ́n wá ń jí ó sáré ẹjọ́ mẹ́ta
Later nígbà tó wá jí tán wọ́n wá ní àpò ní lágbàjá ẹni láì so nígbà tó wá sọ fún ọ̀tọ̀ ní so ó ní gbogbo mọ́tò tó ń lẹ́ láti jẹ́. So if you try to understand pé sọ́bùrù wà mẹ́nu kò sí ẹnìkankan tí hálò ó change lẹ́ẹ̀kan náà tí ó sì remain the same pé kéèyàn lè remain the same tí ò ní ṣe lọ́hùn tí ò ní kọjá àlà sọ́bùrù lára ní. Tẹ́ ẹ bá wo advert tí Sterling Bank ní ṣe advert kan gbà kan ẹ̀rì pé wọ́n lẹ̀ sí gbogbo àwọn bíi BRT wọ́n ní 5-minute madness wọ́n sọ̀rọ̀ loan ni o wọ́n wá ní loan ni ó wà yóò yára tó bá ti apply láàrin kìí hàn pé ni wọ́n fọ́n instant pé tó bá kọ́ wà káǹtì ẹ̀ náà báyìí kọ́ pé so gbogbo lẹ́fí ní pé gbogbo kí ní advertisement tó ṣe orí human psychology ẹni tó bá fẹ́ pẹ́ àwọn èèyàn sẹ́ṣẹ́ Ọlọ́run náà psychology ẹ̀ lórí níṣẹ́ àwọn tán jẹ́ dùn áàtò fi lè tó pé àwọn fẹ́ pẹ́ àwọn èèyàn sí opposite nǹkan tí ọkàn wọn fẹ́ ṣe yóò lè àwọn táwọn nílé ayé fẹ́ pè wọ́n sí nǹkan tó wù wọ́n ṣe iṣẹ́ ńláńlá ni ó ní ma fi ń sọ fáwọn èèyàn pé ẹ̀yin tẹ́ bá ń pè tó jùlọ tọ́lọ́hun ẹ̀yin dùn áàtò ẹ̀yin àfáà ẹ̀yin ìṣẹ́ ẹgbọ́ra ẹ̀yin yé so orí àwọn èèyàn tán fẹ́ sọ àwọn èèyàn ló pọ̀ jẹ̀yìn lọ kọjá kẹ́ẹ̀tún cause distraction láàrin ara yín. So Ibn Qayyim ní àkọ́kọ́ ni pé kí a sọ wípé èèyàn kọ́dà níbi nǹkan tọ́kàn èèyàn náà ń fẹ́ náà ń kọ́ ara bí tí sọ́bù wà ní pé Allah yarkana ilayha wala yaktaru biha kó mọ́ bá tànjẹ pẹ̀lú ẹ̀ 1. Ìkejì ní pé ṣe rí bí tọ́kàn bá ń fẹ́ náà ń kọ́ Allah yanhamik inhamaka yanhamiku Allah yanhamiku fi nailiha wa yubaligha fi istiqsahiha kó mọ́ sí pé sí yóò tún wá fẹ́ fi gbogbo jẹ́za yé rẹ̀ wá tán tí nǹkan bá dùn ó lè pààyàn kíyàn sọ pé wọ́n ní oúnjẹ yìí dùn ó wá ń jẹ lọ sọ pé tó fi kú ó jẹ́dẹ̀ bó nílé dìde ìyẹn náà ó ní ìdísọ́bù bá jẹ́ndàdó báyìí kó máa pé ní fún ó gbèmí kún bí àti jíjẹ àti onímọ̀ ń kó bọ́ lọ́tí haramu lọ́tí a máa ṣẹ́mọ̀ pé àwọn tó máa sọ pé ṣẹ́rí tẹ́yàn bá ti mú para ó bá háwà lọ kò sí bó ṣe dúró sọ́bùrù ni bẹ́ẹ̀ ni má tẹ́bẹ̀ rárá ni òwú tó òun náà kò fẹ́ mú para náà òun náà fẹ́ dó ṣùgbọ́n só ní sọ́bùrù ẹ̀ nígbà tó pé ọtí ìgẹ̀gẹ̀ ní sọ ọpọlọ ní mọ́ blọ́ọ̀kù ọpọlọ tí ó fi ṣe sọ́bùrù gẹ̀gẹ̀ ní ó blọ́ọ̀kù ẹgbẹ́dá kan so wàláhì Ìsìlámù dá púpọ̀ pé má débẹ̀ tó bá sì wá débẹ̀ inú gọ́tà ní padà wọ́n sí ìyàwó rẹ̀ wà fílẹ̀ embarrass náà pé jọmọ́ bínú mi ò mọ̀ pé yóò tó ìgbò ẹyọ kan náà ni mo sọ but kíní ìdílé ló sọ pé ká máa mú lọ òun náà fílẹ̀ embarrass ìdí ṣe tán sí ìfẹ́ náà béèyàn bá ṣe nǹkan tí ń bá fẹ́ nú rẹ̀ lọ òun náà nídìí sọ́bùrù pé kóun má ṣe kọjá àlà jíjẹ ni múmu ni ìbálòpọ̀ ni béèyàn bá kó lẹ́fì ló kọ́ sọ pé nǹkan kú lórí obìnrin yóò lọ lè lóògùn ni ẹgbọ́ sẹ́mà ẹ ti rí bí agbákòde yóò lọ lè lóògùn ògùn tí ó gbé níṣì ó sì kú wọ́n ní ó ní cardiac arrest kẹ́ tó lè gbọ́ ẹ̀yẹn gbọ́ yìí ó ṣẹlẹ̀ o wọ́n jẹ́ òlẹ̀yìn gbọ́ pé wọ́n sọ pé lágbájá kú lórí ìyàwó rẹ̀ rí ìmọ̀ pé ẹwò dáadáa gbogbo ní ìsìtà mọ́ rí láì lágbájá wọ́n lè lóòun ò ní fẹ́ sọ lóòtọ́ ò sọmọ̀ pé nígbà pọ̀ àti ìyàwó ni bọ̀sán báyìí sábà kà táwà lágbàjọ́ wà kùnmọ̀ orí ìyàwó rẹ̀ gan ló orí ẹni tí èsì ìyàwó rẹ̀ náà ẹbẹ́ ni ìtorí bí ṣe tọ́nù ó tàn yóò ti wá lọ̀lẹ́ lóògùn kò lálàáfíà o 60 65 70 yóò sì tún lọ̀lẹ́ lóògùn sẹ́mà nítorí pé olódùn òun tó fẹ́ ṣe sí obìnrin and bí system wa ṣe wà òun ni wípé there's what you call negative feedback ní physiology negative feedback ni pé tí nǹkan bá ṣe ń pọ̀ sí báyìí ni ara ó sẹ́ni signal pé reduce it òun la fi ní tàbí satiation
Ọlọ́run bá fẹ́ fi mọ́mọ́ ó fẹ́ fi mójútó wa ní saturation ni pé kí nǹkan sú ọ pé tó bá ti ń mu ṣúgà báyìí tí ó dìbò pé ṣúgbò padà wá fẹ́ kóró yóò fẹ́ kó jẹ́ pé yóò ní ọ lára o ó sábà bá gẹ́jẹ́ Ọlọ́run mọ̀ fi protect wa ní ṣùgbọ́n ẹjọ́ bá sọ̀rọ̀ nígbà in the brain there is satiety center owó nìkan mọ́ fi ń sú wa tẹ́bá pẹ́ bá jẹun ní sí pé mo ti yó pàtí inú brain kẹfẹ́ tí ó click pé stop ìtumọ̀ ẹni pé tó bá stop o ní rádùn bẹ̀ wọn ló fi yọwọ́ fọ́lọ̀ sí dáwà nù ṣùgbọ́n tí ṣètọ́n bá ti fẹ́ sọ́ọ́dì kìníkan yóò mọ̀ fáyà lọ ní so èyàn nídi sọ́bùrù pé á tà níbi nǹkan tí ó jẹ́ ẹ̀fẹ̀ ẹnu náà ń kọ́ kò má ṣe jù tó pé opposite ni ó dí Ibn Qayyim sọ dáadáa ó nífẹ̀ẹ́ innaha tanqalibu ila abdadiha opposite tó wọ́n bẹ̀rù ní padà rí sọ́bùrù kan sọ́bùrù ẹlẹ́kẹta ó ní an yasbira ala ada'i haqqillahi fiha kó ní sùúrù pé ẹ̀tọ́ Ọlọ́run bẹ̀ kó lè ṣe wala yudayyi'u kó mara aláre fáyìsùlábà kọ́lọ̀ máa gbà kó lọ́wọ́ rẹ̀ sọ́bùrù ni pé kó tó an yasbira an sarfiha fil haram kó tó ní ṣùgbà kí ní ó tààrọ àmọ́kí má ṣe lọ́nà haram Ọlọ́run bá fún wa ń yàwó tó jẹ́ tọ́ wa ǹjẹ́ mọ̀ pé lórí iná ìyàwó náà kọ́ ìyẹn tó lè ṣe lọ́m̀bẹ́ ìyàwó rẹ̀ náà ni Ọlọ́run ni tó bá ń ṣe haid kó mọ́ sùn kó ní no àbí sùúrù ló bá àbí ẹ̀kọ́ ni sùúrù ló bá tọ́ then Ibn Qayyim mention àwọn nǹkan yẹn tọ́ náà tó bá ti wá mílẹ̀ tẹ́ bá rántí ní jẹ̀ẹ̀jọ gọ̀sùnà bá fi parí kíláàsì jẹ̀ẹ̀jọ àwọn kan wọ́n kọlù pé lórí social media lórí page àbí ọwọ́ parí ẹ̀wọ̀n ò gbọ́ kan tí à ń wí lóò ní ṣe pẹ̀lú nǹkan tá à ń sì ń sọ náà bọ̀ ká tún take ẹ̀rí pé nígbà tá à ń sọ̀rọ̀ ń pa asọ́búrú ala ta'atillah òun ni the first one tá pìkì ń bi ma yukhalifu al-hawa ní tí ó wù yán ṣe ẹ̀mí ẹgbọ́ ní tó wù ń kálukú ní kó sinmi bẹ́ẹ̀ anybody tẹ́ bá rí pé bá ń ṣe wàhálà ó fẹ́ achieve kankan àmọ́ ìnira máa mẹ́rin bá jí lágo mẹ́rin tí ń lọ bí iṣẹ́ kò yé ṣe pé ó wù bẹ́ẹ̀ ní tó gbé tọ̀ bó wọn bá lọ ní ìsìtọ̀ bùkátà ń bẹ àbí kankan ló fẹ́ achieve àmọ́ ká pé kò sí nǹkan kan tá achieve tó rẹ̀ lẹ́fì pé tí ń jí lágo mẹ́rin níjọ́ tí bá ti lọ bí iṣẹ́ kò ní lágo mẹ́rin ó yẹ kó ti mọ́ ńlá àmára ó padà sí nọ́mánù pé ó dàbí kò jíṣẹ́ lọ́la Ibn Qayyim wá ní kọ́dà bí èèyàn bá fẹ́ sin lọ́hùn náà torí pé ó fẹ́ kan khalafa hawa nafsi ni pé fi raha ibi tí ẹ̀mí fẹ́ ni pé kò ń sinmi ó máa ṣe kankan ẹ máa gbóúnjẹ wá ẹ máa gbóúnjẹ wá fi raha and tó bá ṣe pé hawa kejì ni hawa nafsi ni pé fi shahawat tí a wà pé kò ṣe Ibn Qayyim wá ní níbi títẹ̀lé Ọlọ́run ọba tí yóò bá ṣe sọ́búrù ń bẹ́ẹ̀ ìṣesí mẹ́tẹ̀ẹ̀ta tí yàn máa ń ní sọ́búrù wọ òun lápàlákà níbi nǹkan márùn-ún ní last class pé ọ̀nà márùn-ún ọ̀nà àyè márùn-ún ìṣesí márùn-ún ni sọ́búrù àlátọ́ àtìlá lèyẹn gbọdọ̀ ti adopted Ibn Qayyim pé mẹ́ta ṣùgbọ́n wá pín ẹyọ kan sí wọn náà tó pé bí méjì Ibn Qayyim pé alhalatul ula ìjọsìn téèyàn fẹ́ ṣe fọ́lọ́ yẹn kéèyàn tó wọnú ẹ̀ èyàn nídi sọ́búrù kí ni sọ́búrù jẹ́ ń bẹ́ bí tashihi niyyati wal ikhlas fiha kó tó wọ́ bẹ ibi tó sì lọ sọ́búrù ní pẹ́tọ̀ jẹ́ tún wà níyàn méṣe jẹ́ ní ikhlas qabla shuru'i fil amal number 1 pé kó sì jìnà sí gbogbo nǹkan tó lè mú kárí mi wá níbẹ̀ number 2 asọ́bùrù halal amal nígbàtí ìbá iṣẹ́ lọ náà nǹkan ó tó ní ìsúrú kí ni sùúrù yẹn o ní pé fayolazimul abdu asọ́bùrọ̀ andawa ìtàksírí fi ìwọ náà ní fẹ́ ṣe sùúrù pé kó má ṣe ní iṣẹ́ ọ̀lẹ
èyàn lè wo orí ìrun kó sí Allahu Akbar pápọ̀ ọbẹ̀ tán kó relax níbi kọ́ sẹ́rí ẹ̀mí ò fẹ́ padà sí default kó mọ̀ sí rárá lẹ́mí fẹ́ ẹ̀yọ́ fi rí pé ẹni tí ìrun bá ti mọ́ la kọ́dà bó bá ti mọ́yàn náà láńkọ́ tó bá pé mọ́mù rẹ̀ bá wo orú ọwọ́n bọ́ sẹ́yìn mọ́mù tó pé mọ́mù rẹ̀ jẹ́jẹ́ wà dùhá alámúnáṣìlá ní máa ń pé ó wá bọ́ sẹ́yìn mọ́mù ó sì tàbí láàmù dáadáa ìmọ́mù bá bẹ̀rẹ̀ bá kọ́rọ̀ ó pé àbóyá àyà márùn náà wọ́n fẹ́ kà mẹ́ wọ́n tún fi márùn kù wọ́n fẹ́ dúó bí láàlápùlùṣẹ́ kọ̀dírì kò tún dúó ṣe tí bá ti ń ka 20 ìwọ bó ti gbà wípé ní olùwà tó kó wẹ̀ expected wá sí tafsir dákùn sùrùkú rùkú ìtumọ̀ ni pé irú attention àti irú seriousness tó fi bẹ̀rẹ̀ yóò wálẹ̀ because o expect pé ní tí ó kénù later tó bá padà rí bọ́dà pé wọ́n ló padà tún rí gain ẹ̀ sẹ́mà pé ó dàbí kò tí ì ṣe tán rùkú wọ́n gbé ọkọ̀ fẹ́ kó bá mi rẹ̀ so bẹ́ẹ̀ bá kún wọnú ìjọsìn kan o tó nídi sọ́búrú pé in tó fi ṣe tafsiru ń bẹ tí ò fi ní pé tó fi ní ṣe dáadáa o tó nídi sọ́búrú bẹ́ so béèyàn bá ń kírùn ìmọ̀ bọ́yá mo lè sọ̀tọ̀ yí fún yérí ọ̀kan bẹ̀rẹ̀ náà sáàfà ń pè ní Shabib ibn Salama Shabib ibn Salama ara àwọn tàbí ní àwọn makíwà àwọn asán basiri òun kírùn fáwọn èèyàn ní lídì èèyàn dáadáa sí àwọn kan wá ń bẹ nínú àwọn lásìkò tí wọn àwọn kan máa ń wà ní Fògóró ẹgbẹ̀sọ̀rọ̀ Fògóró fún yín wọ́n wà ní border town ilẹ̀ mùsùlùmí sílẹ̀ àwọn kèfèrí láti pé wọ́n ṣe rìbáàpù níbẹ̀ ibi tó bá jẹ́ bí irú ibi tí àwọn èèyàn ti lè wọlé sínú mùsùlùmí pè ní Fògóró ní jámọ̀ Fagro ni wọ́n pè ní èjì tó pé opening wà mẹ́ so àwọn kan bẹ́ẹ̀ náà àwọn àfáìsìn àtàwọn tí wọ́n jẹ́ mọ̀jà ìlú pé ní sí permanently Fògóró wọn máa àbí àti táì wọ́n lọ sí gbogbo sáàmọ́ tó fẹ́ mọ́ jẹ́ kó wà náà bá dáhùn pé ok kọ́nà kó mọ́ tí ìṣógun àwọ́ lọ lè lómẹ̀ ọ̀nà pẹ̀lú ìbáàpù wọ́n gbáwẹ̀ ń gbà mí wọ́n ṣe ẹ̀tíká fún gbà mí ẹgbọ́n mi yé wọ́n fẹ́ kó ibi gbogbo every aspect of ìbádà làwọn target làwọn ṣe kọ́lọ̀n kó sanwó lẹ́sìn olóòrùn àwọn iṣẹ́ táwọn èèyàn àwọn tó sọ sáájú ṣe fáwà ó pọ̀ àwa kàn ń jẹja ń jẹran lásán yàtọ̀ pàtó ń jẹja ń jẹran àti ẹ̀tọ́ èyí tó kù náà ìmọ̀ nìkan náà ló kù yóò náà ó tó dàrú so wọ́n wá rán ẹnìkan láti bẹ̀ from time to time wọ́n mọ̀ láwọn sọ pé ẹ̀yìn ìlú ni ó wà wọ́n rán wá sí gbòòrò pé kí wọ́n lọ́sọ̀rọ̀ khalifa pé a nídìí nǹkan báyìí Fògóró a nídìí owó a nídìí ẹ̀sìn ọkùnrin wá wá pláàni ẹni kódà bí kan sọ pé lásìkò jọpá wọ́n ti dágo mẹ́wàá fún mi kéèké míìtì khalifa ago mẹ́wàá wọ́n dá fún mi jẹ́ n kírùn náà ní gbòòrò ní kí n tó wá lọ sílé khalifa bí wọ́n dágo méje fún yàn àfáà tó wá láti Fògóró bá kírùn lẹ́yìn Shabib bá bu ó bá sàgbà Shabib fẹ́ sí súnnà bóyá àtàlà ìsáni lókè ní bí sọ́tù sájídà papọ̀ mọ́ àlàtà lókè papọ̀ ní nígbà tí ó ké tán èyí tó ń wá láti Fògóró ewó ló ń ké yìí má ṣe ké tán bó ṣe ké tán ó sì lọ lè bá fa ẹni tó wá láti ó sì lọ bá fa la jazakallahu khairan ọlọ́run ní gbalada ọlọ́run ní sán lẹ́sàn rẹ̀ kí ló dé awá láti wá sẹ́rọ̀ àrífà al-Mahdi ó sì fẹ́rọ fi súra ọ̀sẹ̀ kí ló dé ṣẹ́lú wa ní pẹ́ má bínú kí ló ń fẹ́ báyìí kó ti jíká mí ìsọ̀dọ̀ màdá náà wọ́n ó mí ìsọ̀dọ̀ màdá òun sì lẹ́nu nílé ọba rárá ẹ̀kálà ó sì tẹ̀lé lọ ó tẹ̀lé ó sì bá plead báyìí lágbájá iṣẹ́ ọlọ́run wọn ṣe wọ́n kò sọ àkán sọ pé ẹ̀yìn mélòó ti kẹrùn pé iṣẹ́ ọlọ́run wọn ṣe wọ́n láwọn ti léde báyìí wọ̀ ìrún ni wọ́n á kí màdí sáfihàn wọ́n fún wọn ní kẹta wọ́n á fún wọn lówó
àfáà yìí náà kápẹ́ wọ́n fún wọn ní lẹ́sàmù pẹ́ wọ́n fún wọn ní bóyá 10 million lẹ́sàmù pẹ́ wọ́n náà fún 1 million ó yà gbélé ìnáà ó wá fún kan ìgbọ́ tó wí ni ó ní lamtado rọ́kà suratan súra méjèèjì padà affect ẹ̀mọ́ báyìí o súra méjèèjì tá a kàn kò affect ẹ̀mọ́ o àbí ọ̀nà àríyàs jazakallahu khairan pẹ́sẹ̀ gbá so èyàn náà tún ní di sọ́bùrù pé lẹ́gbà tó bá wọnú iṣẹ́ tán kó mọ́ ní taksiru rẹ̀ èyàn lè wọnú iṣẹ́ pẹ̀lú energy tó high kó wọnú rẹ̀ tán kó relax because marathon ni ìjọsìn fọ́lọ́n èyàn lè bí ẹ̀yìn tẹ́jọ bẹ̀rẹ̀ ó pọ̀ but kéèyàn sustain ẹ̀ irú nǹkan yẹn lẹ́ máa ń rí àkọlọ̀ kẹ́kùn kọ́ yẹn ẹ̀rì pé ń jọ tí Ramadan bá fẹ́ bẹ̀rẹ̀ ń kàrùkú ní serious yóò àṣòro òfin ha fi yóò sì ẹjẹ́ kí ó di gẹ́gẹ́ wá ti kíjà máa lọ́kí ásámú lọ́kí jọ́kẹ́ ń bá lọ ní òun lẹ́ máa fi ń rí pé tó bá ti di pé wọ́n tó kọ́ àwẹ̀ tí wọ́n ń parí báyìí yóò mọ̀ wá jà sí 29 30 29 30 pé 29 ànẹ́bí bá jù wọ́n ní 29 gangan ní wọ́n ní kíkọ́ kò lè ní sùúrù mọ́nù so sùúrù kan kúnnù pé èyàn fi sùúrù bẹ̀rẹ̀ kó ṣe ikhlas èyàn tó wọnú iṣẹ́ náà kọ́ ó tún nídi sùúrù pé kò lè sustain ẹ̀ tó fi nísìn irú consciousness tó fi bẹ̀rẹ̀ nǹkan kó sì mọ́kíní kó máa retain tó fi sì jọsìn ẹ̀tàn ẹlẹ́ẹ̀kẹta ó ní asọ́bùrù ba'da al-faragh min al-amal èyàn parí iṣẹ́ tán kọ́ ó tún nídi sùúrù sẹ́rí inú gbogbo nǹkan tí ibùkọ́ yìí ń sọ ọ̀rọ̀ yìí ó ti kún jù Masha Allah asúgbé ẹ ti parí iṣẹ́ tán ó kú pé ó tún nídi sùúrù ẹ̀rùpá sùúrù ológun inú kọ́ yìí wá mention pọ́ìntì mẹ́ta ó ní yẹ̀sẹ̀ yẹn ti ṣẹ́ tán báyìí sí ó kú an yasbira nafsahu anil ittiyani bima yubtilu amala ó ti ṣẹ́ tó pé kó wá lè ní sùúrù pé in tí ò ní bá sẹ́yẹ̀ jẹ́ kó mọ́ ṣe tẹ̀lé ṣàpẹ́sùrù ilé nǹkan fẹ́ lè ju sùúrù ṣẹ́ lọ ọlọ́ni lá tubtilu sadaqatikum bil manni wal adha tẹ́yìn bá wípé ẹ má ba àwọn ṣẹ́ dáadáa tẹ́sí sọ́dákọ̀ tẹ́sí pẹ̀lú ìyànràn àti ìsọkúsọ àti ṣùtá sẹ́mọ̀ pé ìyẹn gẹ́gẹ́ lè ju ní tó ṣe lọ ẹ̀mí ò mọ̀ tí ọ ni pé àyíṣẹ́ gíragíra pé aṣọ tó wọ́ tí kí sí mú fún ọ ni pé kéèyàn lè hold especially láyé tásìkò ta wà yí táwọn èèyàn fẹ́ kan mú orí mọ́ yìí temptation ó gbé ọ pé kó lè ní sùúrù pé lẹ́gbà tó ṣiṣẹ́ tó pé tánkọ́ o anil ittiyani bima yubtilu amala pé kíṣẹ́ yìí má bàjẹ́ sùúrù kan tó nù ó dẹ́lẹ̀ kẹta ẹlẹ́ẹ̀kẹrin an yasbira an ru'yatiha wal ujbi biha kó ní sùúrù pé kíṣẹ́ ẹ̀ má tóbi lójú rẹ̀ tí ó fi mọ́ fi sákọ̀ ó tọ́ ni o nǹkan kìí síbẹ̀ nǹkan kìí síbẹ̀ tí wọ́n pé ní ìsìnyẹni tí ó tìrì sí ṣiṣẹ́ rọrùn pé kẹwàá jáde pa báwa ṣe wà yìí nínú ìjọ ìdì méjèèjì nìkan láwẹ̀ ìrá nìyẹn ẹgbọ́ kò síbò sí ní ṣe rẹ̀ níbi ọ̀dẹ̀ especially tó bá wà láàrin àwọn èèyàn tó ń ṣe lọ àbí ìwọ́n náà yọpa ẹwà àbí nǹkan sí ọ ni ojú mi tó pé ọmọ tó fà kí á mú lẹ́rìn ní ẹgbẹ́ pé sùúrù náà ni ó tún gbà wípé ìgbọ́dọ̀ rọ̀ pé wáyá kó jọ mí lójú eléyìn gan ní lára ju ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ṣẹ̀ táwọn èèyàn ṣe ó di mẹ́rin ilẹ̀ karùn-ún another level an yasbira an naqliha min diwani sirri ila diwani alani kó tún lè ní sùúrù pé nǹkan tóun ṣe ní ìsìnkú ṣe pamọ́ fọ́lọ́ ni kí temptation má tó gbé pé Ọlọ́run bá ń gbé kó bẹ̀ mo fẹ́ gbé sí títà ìyẹn náà lágbára torí pé téèyàn bá ṣe nǹkan tó ṣe láàrin wa àtọ́lọ́ Ọlọ́run kọ sí diwani sirri rẹ́kọ́ọ̀dù pamọ́ pé
èmi àtẹrù mi lájọ mele ẹrù mi ló sì máa yọ sọ fún mi Ọlọ́run mo pé kí ní ìtorí ẹ̀ mo fi ṣe ìjọ́ tí nǹkan bá ti dé tí ó mọ̀ fi bẹ lọ́run bẹ bá wọ́n ní ká fi ṣe ẹ̀rí wa bẹ lọ́run kìí ṣe irú àwọn èèyàn mọ́rù kìí ṣe àwọn ẹsẹ́ tí wájọ́ ń ṣe ikọ́ wa Ọlọ́run sọ mọ̀ pé mò ń kírun tú láti lè kó kírun àwọn iṣẹ́ táwọn ẹni Ọlọ́run fi ń bẹ lọ́run ní iṣẹ́ tó fi láàrin àwọn àtọlọ́run ló wà Ọlọ́run àwọn wà sọ fún Ọlọ́run ní ìníṣẹ́ rẹ̀ kọlọ́run àmọ́ mo ṣe lé ìfún Ọlọ́run àpẹ ẹ̀yàn ọ̀dá àjọ mọ́ ní ìjámà nǹkankan àmọ́ mo ṣe lé ìfún mọ́tún yẹ̀yẹ́ mi Ibn al-Jawzi rahimahullah àfágbà Sayyidul Khatim ó fẹ́ bẹ lọ́run tí Ibn al-Jawzi bá ń ṣe wá sí àwọn èèyàn máa ń pọ̀ gan thousands of people àwọn yóò tún bá níjòkó ẹ̀ pé tí ó mọ̀ sí wá sí àwọn yóò mọ̀ sókún kó fẹ́ túbá òun jíṣẹ́ lọ́n àwọn èèyàn gbà sílámù ó wá jọ́ kí ní ìrìn àjò dìbì kó wá ní ìláhì ìwọ́lọ́ lákùn mọ́ fìyà jẹ mí ní sọ fúnra rẹ̀ ọlọ́mọ́ fìyà jẹ mí ìyìn sọ pé mi ò tọ́ sí àlọ́dọ̀ rẹ̀ tó wá fìyà jẹ mí àmọ́ tí Ọlọ́run kan mọ́ mi la má jẹ́ kó ṣe pé gbogbo àwọn èèyàn tó ń lò tí wọ́n túbá lọ́wọ́ tèmi tán gbọ́rọ̀ tèmi tí wọ́n change náà ló tún wá fìyà jẹ mí lójú wọn tó wà pé wo bí ṣe ń pèpè sọ́dọ̀ rẹ̀ tún fìyà jẹ pé kìí ṣe torí tèmi báwọn ṣe ronú nù wọ́n ṣe ronú iṣẹ́ mi ò jámà nǹkan mọ́dàkùn má jẹ́ kẹrì mọ́ tún jẹ́ kí ìyẹ́ lọ́rọ̀ tí wọ́n another sub-group nínú márààrún 1 as-sabru qabla ash-shuru'i fil 'amal kí èyàn tó wọṣẹ́ ó sì sọ́bù yóò mẹ́ ní kíni ọ̀rọ̀ níyà ọ̀rọ̀ ikhlas ó tún wọnú iṣẹ́ tán kò mọ́ relax as-sabru indal amal ó tún pa as-sabru indal faragh min al-amal ó parí iṣẹ́ tán ó tún kù sọ́bù kí ni sọ́bù tí àkọ́kọ́ kó mọ́ ṣe nǹkan tí ó bá ṣẹ́yẹn jẹ́ ìkejì kí ṣẹ́yẹn mọ́ jọ lójú ìkẹta kó mọ́ gbéṣẹ́ tó jẹ́ sẹ́rù láàrin wa àtọlọ́run kó mọ́ gbé kó ní dìwánù sẹ́rù ìlàdí ìwánù àlàdí torí ṣe ráwọn iṣẹ́ tí èèyàn bá ṣe fọ́lọ́run ọba tó bá pa mọ́ ó mọ́ nípa bẹ́ẹ̀ bá ní ìkìláàsù ń bẹ ó mọ́ nípa lọ́dọ̀ Ọlọ́run Abdullah ibn Mubarak rahimahullah àgbàfà ní àwọn sálàfù wa kápẹ́ Ibn Mubarak ní nínú àwọn tàbí lẹ́fà àwọn Málíkì 118 to 181 181 ló kú Málíkì kú ní 179 ọdún méjì ló wà láàrin kú àti Málíkì ó bá Málíkì ó bá Ṣáfi'í kọ́dọ̀ bá àwọn tó yìí Málíkì Sufyan Thawri Sufyan ibn Uyayna gbogbo àwọn ẹ̀ èèyàn ńlá ni ọ̀láṣì fẹ́rí pé bí èèyàn bá kà ń pa àwọn eléyìí pé Ọlọ́run mo dúpẹ́ pé ó tiẹ̀ tó mímọ́rú àwọn eléyìí Abdullah ibn Mubarak níjọta wọ́n nífẹ̀ẹ́ ní kò síṣẹ́ olóore kan tó lè pọ́ìntì sí tí kò participate ní bẹ́ẹ̀ tẹ́ bá rí gbogbo àwọn àfá tó ní máa wá àfá tó ń ṣe ìbádà wa ṣùgbọ́n kéré ní àfá tó ń pè lẹ́yìn ìgbà tí ń ṣe ìbádà ó tún participate in jihad Imam Malik rahimahullah kò sí búkú Imam Shafi'i náà ṣe jihad kankan kò búkú Abu Hanifa náà ṣe jihad kankan kò búkú Imam Ahmad náà ṣe Abdullah ibn Mubarak ìmọ̀ rẹ̀ ju ti wọn lọ kò sí lè ti wọn yóò tún ṣe jihad láti jihad kan yóò ṣe hajj pàṣẹ hajj tán yóò tún káàyàn lọ sí hajj yóò tún káàyàn lówó wọ́n tó lówó kò sínú kẹta ìsọ tí ò sí mẹ́ níbi ìmọ̀ pé gbogbo mọ̀tẹ́ ìmọ̀ fíkẹ́ hadisi náwù sọ́rfù fasọ́ha adabu ṣẹ́rù gbogbo ẹ̀ zóòdù kò sí ọ̀rọ̀ rẹ̀ máa wá ń yà àwọn èèyàn lẹ́nu because kìí sí lágbáwá nípínlẹ̀ kìí sí lágbáwá ọ̀rọ̀ rẹ̀ máa wá ń yà àwọn lẹ́nu nínú àwọn ọmọ kí ó tó pọ̀ kẹfì lè mọ bó ṣe tó ẹgbẹ́ àwọn tó bá lò báyìí nínú àwọn àfáà rẹ̀ ní Sufyan ibn Uyayna wa nínú àwọn àfáà rẹ̀ ní Hammad ibn Zayd wa Sufyan ibn Uyayna wa wo Ibn Mubarak jọ kan wọ́n ni bí èèyàn wò lè ó ní nadhartu fi amri sahaba
nadhartu fi amri sahaba mo wo àwọn sàábí ànábì gbogbo báwọn sàábí ànábì ṣe tó mo wà lámàrí wọn wa amru ibn al-mubarak mo wá wo ibn mubarak ni fama ra'aytu lahum alayhi fadlan illa bi suhbati imam nabi èmi kú bá àwọn sàábé ìfẹ́ ilé sọ pé nǹkan báyìí làwọn sàábé fi ju ẹni yìí lọ jù pé àwọn bá nàbì láyé lọ tí a máa rí ẹ̀mọ́ ẹmọ̀ tí wọ́n àwọn ọ̀rọ̀ yìí nadhartu kìí ṣe tí mo sọ tí mo kàn jùlẹ̀ jùzáfà tí ń ronú kí n tó sọ mo wo mo compare pé nadhartu fi amri sahaba wa amri Abdullah ibn Mubarak fama ra'aytu lahum alayhi fadlan illa bi suhbati imam nabiy sallallahu alaihi wasallam wọ́n jù lọ lóòtọ́ àmọ́ tó pàwọn jẹ́ sàbí ní Sofia bóòrò yẹn na ní sọ̀rọ̀ ṣe wá rọ̀rọ̀ rẹ̀ ma wá yà àwọn èèyàn lẹ́nu débi wípé kọ́dà àwọn tó jọmọ kéwù rẹ̀ àwọn tó máa ń tẹ̀lé náà wọ́n máa ń béèrè pé bima fuddila hadha ar-rajulu alayna kí lọ lọ́wọ́ bá fi jí kọ́kùnrin yìí jù wá lọ ọ̀kan bẹ́ẹ̀ náà àwọn tó súnmọ́ ó láwọn ọmọ kí ó tó pọ̀ ọmọ kí ó rẹ̀ Musa ibn Hibban ọmọ kí ó rẹ̀ Abdan ọmọ kí ó rẹ̀ ààrí Ali ibn al-Hasan ibn Shaqiq ọmọ kí ó rẹ̀ ẹ̀rí Muhammad ibn Ayan al-Marwazi wọ́n pọ̀ pọ̀tà wọn tó súnmọ́ dáadáa Muhammad ibn Ayan bẹ al-Qasim ibn Muhammad ibn Abbad al-Basri al-Baghdadi al-Qasim ibn Muhammad wá ní òun tí máa ń rò orí pé ọkùnrin yìí wọ́n láwọn máa ń tráfù pẹ̀lú ẹ̀ lọ sí yóò lọ fún jihad yóò lọ fún hajj yóò lọ gbogbo ẹ̀ yóò kàwọn wọ́n láwọn tráfù pẹ̀lú ẹ̀ al-Qasim ibn Muhammad ní sọlẹ̀ ó ní fa kathiran ma kana yakhturu bi bali ní ma wá sí mi lọ́kàn ẹ̀ndà máa ti wọ́ pẹ̀ fa aqulu fi nafsi máa sọ lọ́kàn ara pé bí ayyi shay'in fuddila hadha ar-rajulu alayhi ìkí lọkùnrin yìí ń ṣe gẹ́gẹ́ tó fi jù wá lọ tó ń kírun àwọn àwọn kírun ìgbàwẹ̀ àwọn àgbàrí síbí jihadun láàrin ọ̀dá ọ̀dá sáà lọ wọ́n tó rọ̀ yàtọ̀ kí ní ṣe gẹ́ tó fi jù wá lọ àtàṣáhárọ̀ áàdì ìṣòhọ̀rọ̀ tó fi nírú popularity tó fi nírú fíìmù ẹ̀yin ẹ̀kọ́ ẹ̀yẹ sọ kíníkà fún àwọn àfáìsìn kọ́nà kìí sàfáìsìn nìkan anybody ó já àfáà ó kìí já àfáà ó bó bá fi lè ní àmàlù sírè tí fọ́lọ̀ tọ́lọ̀ bá fi lè gbà ọlọ́run ọbó fún ní sáì rẹ̀ níta tó bá já àfáà tó bá ṣe kankan báyìí yóò gbalẹ̀ débi pé àwọn yóò fẹ́ gbọ̀kọ́ mọ́ kí ó pọ̀ ẹgbọ́ ìkọ́nà gan rẹ̀ bí ṣe ń jẹbi náà ní ọlọ́run ò ní gbà ó bá jó lówó ọlọ́run ọbó fún ní that acceptance iṣẹ́ ìṣẹ́rù lọ́lọ́run mọ́ fi hàn ní àlàníyà iṣẹ́ tó pamọ́ lọ́run fi hàn níta ọkùnrin yìí kí ló fi jù wá lọ gẹ́gẹ́ à ń kírun gbáre ó wá lóun wá ń sọ ó láwọn àwọn lọ fún jihad náà àwọn adìbìkà àwọn anúlékan àtùpà táwọn wá tàn àtùpà ilé yẹn tàlántà àpá ó wá kú sàrẹ́pò tí sí onára ìlà wọ́n wá gbé bí pé kán lọ má túpà yẹn pé ẹjá lọ lè wá bí tí náà àkátàn mí ẹwẹ́ wọ́n ti gbé láńtà kó lẹ àbí wọ́n mú bí fìtílà òwú ẹgbẹ́ já lọ wá náà lẹ́nu ìgbà tí ó kùnkùnkùn ẹ̀ wọ́n mú àtùpà tó tàn náà báyìí láàrin táìmù yẹ inú bá fi sọkún yóò gbogbo irúgbọ̀ ẹ̀ ti wẹ́ẹ̀tì ọ̀kọ́sí wọn ó bí hádé ìlàkọ́ṣíyà fúdílà hádà rọ́jùlọ àlẹ́ ìpáyà ọlọ́run tí ń kúnyà kẹ́kẹ́ lọ́kàn pé every situation ní ma ń bí ìpáyà ọlọ́run fún ìyàn ló fi jù wá lọ ṣe ẹmọ́ tó bí fún tó súnmọ́ tó bí fún ṣe rí bí náà ṣe lọ yìí
ó jẹ́ kó mú wọn tí òkùnkùn sáré gbogbo sáré ó ṣe àwọn àyókò ní sensitivity ẹgbọ́n ókè bí i hàbí ìrọ̀kọ́ṣíyà fúdù hàbà wọ́n wà ní ọmọ kéwù rẹ̀ wá ní Muhammad bin Aya al-Marwazi wọ́n fẹ́ fún wa láṣìírí nǹkan yẹn ó lóhun òun tẹ̀lé káàkiri ọmọ kéwù ẹ̀ dáadáa wọ́n lọ jihadi wọ́n sì fàtíwà wọ́n sì gbogbo ẹ̀ láwọn adébì kan àwọn ti kó gbogbo swọ́ọ̀dù àti kìnnìkan táwọn sí jihadi lọ òun wá gbé ìdátọ̀ àti spear ọkọ̀ òun gbé òun fi rọrí òun ṣe bí pé òun sùn òun ò tí sùn but ó rò pé inú bá àkókò òun ti sùn ìgbà tó rí pé òun sùn ó rò pé òun ti sùn nínú àbá wá dìde ní wọ́n ti pè ámù lẹ́ ìgbà tó wá ṣe é tán tásùbà wá súnmọ́ ó wá fẹ́ wá jí òun lọ́gbà Muhammad ọya dìde òun wá ní òun ò sùn láti bí èmi ò sùn pé láti bí nígbà ìsùn láti ológan inú rẹ̀ bàjẹ́ ó ló sì change ọmọ yìí rí bá dà mí wọ́n táà fi kú táà fi nílé kò gbádùn ó change sí òun gan kò túlákà òun kàn sọ́wọ́ pé òun òsùn wá sùn ní iṣẹ́ ẹ̀mọ̀ kó sùn ní lóhun òsùn ó nínú rẹ̀ bàjẹ́ òun wà pé òsùn ni Muhammad bin Aya ni wá ní òun mọ́ tó fàtínú rẹ̀ fi bàjẹ́ walam ara rajulan qattu asarra bil khairi minhu inú gbogbo èèyàn tí ń bá ní káàkiri ìrẹ́ nìkankan tí ma ń fòrè rẹ̀ pamọ́ jùlọ kò fẹ́ kó rẹ̀ òun hàn ó fẹ́ kó wà ní diwanu sir àwọn àfáà sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ yìí tó pọ̀ ọlọ́run ọba àbẹ̀ọ́ gbogbo àwọn iṣẹ́ àtàwà ṣe dákùngbà a máa tọrọ pé ká má ní mùsíbà ṣùgbọ́n ẹmọ tọ́lọ̀ bá máa ń ṣe fáwọn ẹni rẹ̀ ńgbà bẹ́ẹ̀ bá rẹ́nì kankan tó bẹ̀rù ọlọ́run tí ń ṣe tí ó nígbàtà bá tiẹ̀ lọ ó jẹ́ afá kìí jẹ́ afá níjọ́ tọ́lọ̀ bá fẹ́ call attention sí ọlọ́run máa ń ṣe lọ́nà ìgbà tí ó bá gbà kú ọ̀kan bẹ́ẹ̀ nínú àwọn ọmọ ìyá ó ti kú nísìnyí ó tó bí ọdún 2-3 ìgbè ó ń gbé ó ń bọ̀ wá láti ibi iṣẹ́ ọlọ́nkó kẹ ọlọ́nkó bẹ̀ ọlọ́nkó méjì tó tọ́tọ́ sílẹ̀ wọ́n wá ló dé gáràjì ń bẹ̀ yẹn àwọn tán máa ń wọ́n bá pa àwọn tán máa ń gba fóònù bẹ̀ wọ́n sàgbé sẹ́gbẹ́ tí wọ́n yìí mọ̀dé wọ́n sàgbé ìgbà tó fi gbé dé ilé torí ọ̀nà tó gbà kú yẹn tẹ́ bá gbíjà náà sàrẹ̀ ṣe kún tó sẹ́mọ̀ ẹ̀ òpin ìsẹ̀pẹ́ àfáà ní ó sọ pé ìsẹ̀ká tẹ́mà pàmì káàkiri àwọn èèyàn pọ̀ gan-an ṣe nígbà tó wọ́n gbé ìwọ̀n pọ̀ kan ẹ̀rùn tó rí létà láwọn èèyàn wá ní ha bó ṣe wà yẹn everyday ó ti lẹ́nìkan everyday báyìí pọ̀ ní màlọ̀ lè gbójẹ síwájú ilé rẹ̀ fún ọmọ ní iṣẹ́ yóò ní amọ́lù sírì kan tí ń ṣe ọlọ́run ọbọ̀ wà fi bá lò àlàníyà nǹkan tí ìbọ́lọ́run ọba ṣe ní ìdí kọjá gbogbo dábìdàbùn táwọn èèyàn ṣe káàkiri ni Imamu Shafi'i máa ná sọ lórí ẹ̀ rahimahullah especially fún àfà Imamu Shafi'i sọ wípé yambagi lil alim
tó jẹ́ kíláàsì fún ní mímọ̀ an yakuna lahu khabi'atu amali an yakuna yanbaghi lil-alim onímímọ̀ ó tọ́ fún an yakuna lahu khabi'atu amali iṣẹ́ tí ó ṣe pamọ́ khabi'atu amali salih iṣẹ́ rere tí ó ṣe pamọ́ fima bainahu wa baina Allah tó wà láàrin òun nǹkan àtọlọ́run tí tó fi ń sọ bẹ́ẹ̀ fa inna ma dhahara linnas torí gbogbo tó bá ti hàn sáwọn èèyàn min ilmin aw amal nímà ni àbí níṣẹ́ ni qalilun naf'i fil akhirah àǹfààní rẹ̀ kéré lọ́run Imam Shafi irú tó sọ yìí òun náà sí lò ó ní wàdìtù ó sì Imam Shafi kọ àwọn tírà tó pọ̀ tó pé ground breaking books ni ground breaking pé lájọ tó ti ṣe báyìí òun náà tó kálukú sí ìpẹ̀lẹ̀ lórí bí ṣe wá ń kọ Imam Shafi òpẹ́ láyé 54 but wọ́n sí pé ṣe 54 yẹn ó tún wá ní problemu ẹ̀yìn ó ní hemorrhoid ìdápé jẹ́dìjẹ́dì kí lè jò fún bà ní pọ̀lọpọ̀lọpọ̀ so ó sì ní tíra tí ń kọ bí ma ẹ̀sọ́ wá pọ̀ tó àwọn tó jẹ́ student because of pé àwọn málìkì ti wá àbúhànbá ti wá wọ́n ti gbalẹ̀ but wọ́n ní pé ọpọlọ àfá yìí àti málìkì ó fẹ́ jù àwọn ilé ìlọ àwọn tó jẹ́ student wá táwọn mọ̀ wọ́n gbé àfá àwọn èèyàn náà kọtí ẹmọ́ yìí fẹ́ jù wá lọ ẹwọ̀ bọ́smọ́lì mọ̀ rẹ̀ yóò rẹ̀ wọ́n dápọ̀ dìde ẹgbà kí ní kẹ́kọ́ wọ́n ní kí wọ́n dàmù ara wọn nùsọ́nífù wáyò sọ̀nífù àwọn ma kọ tíra àwọn míì náà sì ma kọ kìí ṣe réèsì kìí ṣe kọ́ṣán wà máa kánà lillahi baqiya èyí tó wá pé tọ́lọ̀ bá ní òní òṣèkú kìí sí bá ṣe pọ̀ tó pé má wọ́rí ma kana lillahi baqiya ohun ni mọ́ ń bù kọ́ ní fífí ní àmàlà àmàlù ní ìyá àti bẹ̀rẹ̀ sọ ìfẹ́ pé ọlọ́run in kana adara àmàlù iṣẹ́ tó ṣe tó kó bá jẹ́ khalisan li wajhi jẹ́ káwọn ayé gbà òun ni náwáwí ló fi bẹ̀rẹ̀ àgbà náà náwáwíyà ṣe náwáwí ọ̀wá wẹ́ ìlú rẹ̀ àwọn ma ń ní pítọ́lọ̀ mo ṣe bá áàtì lé lórí ó ní nusannif wa yusannifu wa ma kana lillahi àwọn ó ma kọ àwọn náà ó ma kọ èyí tó bá ikú torí tọ́lọ̀ bá ní yóò ṣẹlẹ̀ ọ̀sọ̀tọ̀ wá ní náà wá ní waditu anna an-nasa ta'allamu hadha al-ilm àwọn ìmọ̀ tí ń kọ sínú tírà yìí àwọn tírà tí ń kọ yìí ó wù mí káwọn èèyàn mọ̀ tó wà nínú rẹ̀ wala yasubuna ilayya shay'an min dhalik pàdà kọ́ má fi ti sí ní pé bùkọ́ kásà ti bẹ̀rẹ̀ fi tirẹ̀ fún kíá irú ẹni tó bá ti nínú eléyìn fọ́lọ́run yóò kí pẹ̀lẹ̀ òun lẹ máa ń rí tẹ́yìn òbí mọ́ sọ fáwọn èèyàn tó bá àwọn èèyàn kan mọ́ rí ṣe rí gbogbo àwọn nǹkan tẹ́ bá padà ní létà tọ́lọ̀ bá ṣe ń gba sẹ́yìn sí lọ́dọ̀ ẹ̀ ní ẹ̀dá ò ní choice sí ṣe rí Ọlọ́run ní ń kọ́ tó gbogbo ẹ̀mí ẹ̀dá tí ẹnìkan máa ń bẹ tọ́lọ̀ bá fẹ́ràn tó ìtọ́ gbogbo ayé fẹ́ràn rẹ̀ ẹgbọ́ yóò kọ́ blọ́ọ̀kù ibi tó kù sí náà tó wá blọ́ọ̀kù ẹ̀ yóò tó wá blọ́ọ̀kù ẹnu àwọn tó fẹ́ sọ kọ́lọ̀n kó fẹ́ràn wa kọ́lọ̀n kó bá ṣẹ wa ọ̀kan bẹ́ẹ̀ náà àwọn ọmọ ìyá kú lẹ́jọ́ mẹ́ta kọ́lọ̀n kó kẹ́ but ìdí mi ní púpọ̀ ẹ̀ ní wípé àmìrò àjàlá mú sọ àmìrò àjàlá kọ́lọ̀n kó kẹ́ kọ́lọ̀n kó gẹ̀ kọ́lọ̀n kó bá dáadáa wọn
wà mójútó kàkà sílẹ̀ níjọ́ tí bàbá ìlú gbogbo àwa táàjọ máa ń jà pátápátá lápẹ́ sílẹ̀ ẹgbọ́ lábájá ìwà ní kíkà ní gbogbo kọ́dẹ̀ tí ò tó sí nílé ní tó fi hàn pé mi ò sí nílé ní o kápá fi rò pé sọ hẹ́tì ẹ̀ ní ibi wá sí ọgbọ̀rọ̀ tó láti ọyọ́ ni àmọ́nà ti jẹ́ kó ṣe pé gbogbo ìwádẹ̀ ká máa rò tó báyá manhajì kan ní fi ní manhajì against rẹ o ṣe ẹ̀sì rẹ ní láàrin yìí sí gbogbo nǹkan tán fi ń lẹ́yìn lòun sí ìmọ̀bọ́ ẹ̀ gbọ́ mi yé nísìn tó bá sọ wípé ìtàbílẹ̀ ẹ̀bá ìmọ̀ bá wọn TMC sí èèyàn tó kú tó sọ wípé lágbájá báyìí àbátìkúlá ṣàfí òun ni kó kéwọ̀n sí mílá ọ́fíìsì náà wà sí ẹgbọ́ ṣe bàbá fẹ́ lo mọ́ná àti bí ìrùn lọ gbọ́dá àwà sí gàrán sáilẹ̀ àbí ẹgbóbi ẹ̀tọ́ lọ kò dákọ̀ ọwọ́ kò dákọ̀ èmi ẹni tó dákọ̀ kò kí ẹ̀ tó lọ náà ó ní bí ẹbá ti sọ ọkùn dápọ̀ ẹlòmí náà èyàn náà tó sí láàrin gbogbo yín wá pè sílẹ̀ fọ́dẹ̀ tí ò tún lè wá tó ń fi ránṣẹ́ ẹ̀dàpọ̀ ìsínlé ni o ṣé ẹni tó ti kú náà ló wá ní control ni kò sáà lè sọ̀rọ̀ mọ́ bẹ́ẹ̀ kọ́ ọ̀rọ̀ bá fẹ́ sọ gan kò lè rí sọ ẹjọ́ tó gbogbo yín wá ṣé àwàwàlà nígbà tó tó wá kún kọjọ Friday ló kú sí tí everybody ní excuse pé èmi fẹ́ kí òun jùmọ́ gbogbo wọn náà lọ tún lọ ẹmọ rú àwọn excuse tẹ́ wọ́n sọ ẹ̀mí onílé wá òun kí jùmọ́ àti búdáká kí jùmọ́ lálọ alọ̀tán gbà tán kírùn tán àwa kan tó kú ọmọ ẹ̀pẹ́ àti ṣẹlẹ̀ náà kọ àlédé wọ́n wá lọ lè ṣe ìjànà wọ́n lọ ṣe dáfúnù lọ padà níjọ́ jùmọ́ gbogbo wọn náà tó lọ níjọ́ náà kọ́ ẹnìkan tó jọ́ta ẹnìkan ní wọ́n ajọ́ ń gbé sínú sàárẹ̀ ọ̀tá méjì kò sí mọ́nájì ń bẹ̀gbọ́n mọ́nájì méjèèjì jọ gbé wọ́ rẹ̀ ọ̀kan ẹni yìí ní sí tẹ́ bá ń sọ̀rọ̀ ẹ̀kùn ní alágbájá ní ṣe protest wọ́n máa ń bá wọn tẹ́lú ìṣe protest nìkan tí ó lórí ẹ̀ kọ́lọ̀mọ̀ ọba ó gbáṣẹ́ wa ní o kọ́lọ̀mọ̀ ó gbáṣẹ́ wa ní o òun ló ṣàlàyé nǹkan tẹ́yìn rí nípa pé ńgbà tí ó fi di gbogbo ọ̀rọ̀ táwọn kan náà sálàfù wa sọ sí Abu Hanifa rahimahullah wọ́n ti sọ kọ́nà fàálì kọ́nà fàálì kọ́nà rọ́bẹ̀ nígbà tí ó fi di kọ́nà khamis ẹnu ti kò lórí Abu Hanifa ní púpọ̀ àwọn ọ̀rọ̀ ọ̀gán àyẹ́sẹ̀ ń wọ excuse fáwọn tán sọ ní ìmọ̀bọ̀ ẹgbọ́ mi pé ó fẹ́ jọ báwọn ọ̀gán náà padà bọ́ sẹ́gbẹ̀ẹ́ pé bí pé ẹnú tó fà tẹ́lẹ̀ tó gbé ọ̀rọ̀ tí wọ́n lẹ́ẹ̀ká lò fún kò sí sọmọ́ Abu Hanifa sì ti kú ìtumọ̀ pé bọ́lá àwọn bá ṣe ń tí tẹ́lẹ̀ ó jẹ́ kó máa hàn ìgbà yóò yà ìgbà ẹmọ̀ láwọn nǹkan míì tẹ́ẹ̀mọ̀ tẹ́lẹ̀ bẹ́ẹ̀ bá tó padà wá mọ́ náà kọ́ ẹmọ̀ láwọn nǹkan míì tó ṣe kódà gẹ̀ ìgbọ́dọ̀ sọmọ́ níjọ́ tá mà sí ọ̀rọ̀ yìí Abu Hanifa nígbà tó kú àbúbìlá ló kọ́ ìkàpẹ̀ wọ́n pé adúgbẹ̀ ṣe tán Abu Hanifa rahimahullah níjọ́ tá mà sí ọ̀rọ̀ yìí Ibn Qayyim mọ́rọ̀ yìí wá Ibn al-Bari náà mú wá ọ̀rẹ́ Ibn al-Bari ní Ibn Qayyim ti mú wá Abu Hanifa kú àwọn èèyàn wá rí lójú ọ̀sún mọ́ ráwọn ó wà ní ọ̀rọ̀ Imam Shafi'i tí kàtàyìn náà ọ̀rọ̀ Imam Shafi'i pé tó fa inna ma dhahara lin-nas qalilun naf'i fil akhirah ní tó bá ti hàn sáwọn èèyàn níṣẹ́ àbí nímọ̀ àǹfààní rẹ̀ kéré al-qiyamah wa ma ru'iya ahadun Imam Shafi'i ní sọ̀rọ̀ yìí mo fẹ́ sọ̀rọ̀ Imam Shafi'i kí wá fẹ́ kàn fẹ́ ọ̀rọ̀ wa ma ru'iya ahadun láti jọ táwọn èèyàn ti ń kú táwọn èèyàn lálàá ní wọn wọ́n lálàá àwọn yóò pọ̀ tó lára wọ́n sì pé mọ́ta fara ọlọ́run bí kí lọ́wọ́ sí pẹ̀lẹ̀ mọ́ta sọ́nà Allah bí kí lọ́wọ́ bá sí pẹ̀lẹ̀ wọ́n mọ́ bí wọ́n tíjọ́ látorí àwọn sálàfà tó fi kàtàrà nínú tẹ́míyà ní àwọn Nawawi gbogbo wọn
àti ọwọ́ tí wà láwú ìrà alákàkan máa tó dé ọ̀rọ̀ pé mẹ́rọ̀ tí wá ti fọ́ kò sí èèyàn ńláńlá kan èèyàn ẹni ọlọ́run tó táwọn èèyàn lè wọ́n ṣe pọ̀ ẹni tí mo tó ní kó tó fẹ́ jọ ní àbú ìṣẹ́kàlọ̀ wẹ́ ní nígbà tó súnmọ́ tí ó kú ẹ̀kan lóhun rí ilé glass dára kó ní wà nú ẹ̀ Imam Muslim wà ń bẹ ẹnu ọkọ̀dá alìbàdájú wà ń bẹ àwọn ní hadith ńláńlá àbú ìṣẹ́kàlọ̀ wẹ́ ní wà ń wà níta sẹ́gbọ́ òun wá ń kan bí pé ẹ̀sí fún mi òun rí gbogbo náà àbí ìṣẹ́kàlọ̀ náà wà bẹ̀ wọ́n wà ní gádé nígbà tó rí táwọn òjú bọ́yá bí ọ̀tọ́sẹ̀kan àwọn tọ́lọ̀ fẹ́ tó mọ́ àwọn ma ń rí gbogbo ilé ìyàwó orí kẹ̀kẹ́ bá bá fẹ́ rí igẹ̀ ìbínú ta ní síra gan á sì tú ni àbíbò wọ́n bá rí lórí àdánù mọ́ ńlá lọ́nà gàrí mọ́ mọ́ so because òun ti gbé dájọ́ tẹ̀lé lórí pé ó bí dà nínú láìláìpẹ́ kó wà láti jẹ́ náà ibi náà yìí sí kéfèé rí ló pé ní àwọn ma ń rí wọn dáadáa Ibn Taymiyyah ní gbogbo náwà wí ni wọ́n ọkà ló sọ ọgbọ́n lọ́sí sí pẹ̀lú báyìí ó pọ̀ dáadáa nínú tíra àwọn sálàfà tó pé bẹ́ẹ̀ bá lè sàlàfíà wọn Imam Shafi sọ pé látijọ́ táàrí rẹ̀ tí ń kú táàtí ma ń rí wọn ó èèyàn díẹ̀ láàrí tá sọ wípé kí l'Ọlọ́run ọba fi gbà ọ́ lẹ́rú tí ó wà ní bẹ̀rẹ̀ ní pẹ̀lú màmí tó kéré kọ́lẹ̀ tó jó ní mímọ̀ ìgbàgbóyẹ gbọ́tùmọ̀rọ̀ yìí yípe nísìnbà ìṣẹ́rẹ̀ pé nísìn oní mímọ̀ ẹ̀rọ pé bóyá iṣẹ́ rẹ̀ tó tóbi jù tọ́lá owó wọn lá ó ní mà nígbà tó padà wá bí yíwa ní torí sọ́dápọ̀ tí ma ń ṣe torí tó fà ní pé ìmọ̀ rẹ̀ ó ti hàn sáwọn èèyàn òun náà ní havun nafsi mẹ́ òun náà ní tó náà jọ ẹ̀mẹ́ èyí tó lè Ọlọ́run gba ilé yìí lọ́dẹ̀ ẹ̀dá pọ̀ tí tí ń ṣe sínú ọgbà èyí mo fẹ́ràn jù èèyàn díẹ̀ nínú àwọn èèyàn tó nímọ̀ tó pípà tó wá kú tí wọ́n rí lójú oorun wọn náà kí ló dé tọ́lọ́ ọlọ́run fi sàbóríyìn fún kí ló ṣe fún tó sàbóríyìn pẹ̀lú kí ní wá ní ìbìlẹ̀ èèyàn díẹ̀ ni wọ́n lọ sọ ṣebí indẹ́sì expect fáfánù àbí àfáà tí ń káwọn èèyàn màgá tí ó gbé ègbú gan wọn ò rí pẹ̀lú mọ̀ òun ìmọ̀ ẹ̀tẹ̀ ní ìtàn àwọn ìsìn èébú látòkè délé so wọ́n wá rí Abu Hanifa ọ̀lá lójú oòrùn wọ́n wá bí pé ya Aba Hanifa madha fa'ala Allahu tí ọlọ́run ṣe pẹ̀lú ẹ̀ ó ní ghafara li ọlọ́run ṣàforíjì fún ẹni tó wá rí wọn pé bìlẹ̀ ẹ́l tó gbó ní máa bí mo ti spẹ́ni wọn pé bìlẹ̀ ẹ́l gidi ma adọ́gbà fútíyà ala ahliha fatiwa ma ń kú bá wọn tán ṣe bàtà débìlà tó mọ̀ pé bọ́lọ̀pàá fẹ́ fàtíwà gan bóyá nínú ilẹ̀ ìbájú wá sí pé bìlì ilmi báwò ìtumọ̀ ọ̀dọ́ yìí ni bìlì ilmi ti dé wọ́n ní kìí ṣe tọ́lá wọn mọ̀ lánàá wọ́n ní kí ni lọ́rùn wọ́n ní tọ́lá wọn mọ̀ lánàá pé yaqulu nasu fiyya ma la ya'lamu Allahu minni àwọn èèyàn ń sọ sí mi wọ́n sọ ń pa mi wọ́n bókọ̀ mi jẹ́ tọ́lọ̀mọ̀ pí ìsìbẹ̀ mo ṣe rí ìmọ̀bọ̀ ẹgbọ́ mi yé pé wọ́n ti bókọ̀ mi jẹ́ àwọn àmúríra mọ̀tẹ́lì àwọn àmúríra múríjì àwọn àdíbà kí ní kẹwọ́n tó gbogbo ọlọ́sìgbà kò ní bá wọn ọlọ́wọ́n ẹrù mi sùtá tó gbá láyọ̀n ó tó ọ̀dà èmi ò wá kàn fàtẹ̀ sí àṣà àná tó fún ọ̀sàfórí ìfún kí sí bẹ́ẹ̀ lọ sí rí àmọ́ kò yí àwọn náà ní ráìtì pé ẹ̀sìn àwọn fẹ́ protect àmọ́ ìlú ó sàforíjì fún Ọlọ́run wà bá mójú lórí ayé tí àwọn ti sọ tán wọ́n ti sọ lójú ayé wọ́n sọ lẹ́yìn ìgbà tó kú tán nígbà tí ó fi di bí kọ́rùn khamis kọ́rùn ẹlẹ́ẹ̀kàwẹ̀ kẹ́kọ̀ọ́ olè gbágbà nìkan òun náà padà fún ní Sheikhul Islam débi pé gbà tó ìdàsí pàmí lò tẹ́mí ẹgbẹ́ títò tẹ́mí àsọ bàbá ti sàkídà tán yàsá ilé amádábí àkídátì àbí kí náà fẹ́ هذا اعتقاد الشافعي ومالك وأبي حنيفة ثم أحمد ينقل فإن اتبعت سبيلهم فموفق وإن ابتدأت فما عليك مؤول pé اعتقاد tí ń sọ fún ọ yìí nílànà pé yàn fi dìfẹ́ sí rẹ̀ هذا اعتقاد الشافعي ومالك ní tí Malik believe ní Shafi وأبي حنيفة
wọ́n gbọ́dọ̀ fi ṣí Abu Hanifa kọ́ ló sì bẹ̀ wọ́n tẹ́lápẹ̀ fi ṣí Ọlọ́run ọba ló ti gbà Abu Hanifa lẹ́rú ó wá bá tẹ́ ìkẹ́ ẹlẹ́gbẹ́ pèsè báwọn èèyàn náà ni ìwọ̀n báwọn kan náà bá jẹ́ lọ tó wọ́n bá ti pa àwọn eléyìn tán àwọn eléyìn mọ̀ wá kàtírà ní àwọn àtọ́lọ̀ ṣe ni pé tó bá ṣe pé bá ìtẹ́ndì àti lálàṣà Abu Hanifa yóò sì fẹ́ nìkan táwọn náà fẹ́ràn kó kò sí Abu Hanifa kó sí wọ́n jọ fún ọdún papọ̀ ẹgbẹ́ tàbá pẹ̀lú bí àbáwọn láti fẹ́ pẹ̀lú ọbájá pé ó súnná Ọlọ́run ha wọn Ọlọ́run tóbi gbogbo ilẹ̀ ìṣẹ́ ìtọ́ tóbi gbogbo eléyìí máa tẹ́wọ́ mọ̀ bẹ̀rẹ̀ káàkiri Ọlọ́run tóbi gbogbo so ara rẹ̀ ní pé pọ́ǹtì tí mo ti kọ́ tẹ́kọ́ yìí mékìrì pé ara sọ́bù ta ní ìdìbádà faradun amal one asọ́bùrù alìkìyàní alìkìyàní máa yóò tí lọ amọ́lẹ́wò kò ní ṣùgbọ́n kò ṣe nǹkan tí ó bá ṣẹ́ jẹ́ ìkejì iṣẹ́ rẹ̀ ò tóbi lójú rẹ̀ ìkẹta ni pé ó ní ṣùgbọ́n iṣẹ́ tó jẹ́ sẹ́rùn kò ní àkórí mẹ́ sẹ́rùn ọ̀rọ̀ ṣẹ́ ní wọnú lẹ́yìn bá máa wá yóò ṣe kankan tọ́lọ̀ kó gbà ẹnu nìkan lá ní tọ́lọ̀ mọ́ tó jẹ́ kẹnu kó bá wa tún èyàn tó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ kan ṣọ́ fún kátọ́fẹ́ tó bẹ́ so inú kọ́ inú sọ ní Muhammadu ayawa ni walam ara qattu rajulan asarra bil khayri ìrẹ́ nìkan kan náà tí mo mọ̀ tí ma ń forí rẹ̀ pamọ́ jùlọ gbogbo mùsùlùmí lẹ́yìn ìgbẹ̀ tó ń kálukú bá wà ní ibi tó bá wà ó jáfà ó kálukú bọ̀rọ̀ mọ́ ní amalu sir bẹ́ẹ̀ onídìí kó pọ̀ kí ìkìláàsì sí wà lẹ́ ṣètọ́nù sí máa ń affecti lórí búrú tó bá ti rí pé kí ní yóò bá gba ládáadáa yóò ṣe ara kó bọ̀ díẹ̀ ó ṣẹlẹ̀ sẹ́rìn kan ó fẹ́ send owó sí ẹni yìí send message wọ́n fẹ́ send owó sí bó ṣe wá send owó sí ẹ̀mí rẹ̀ wá ń sọ fún wípé kóhun forward receipt torí message tẹ́lẹ̀ yìí send random ṣe understand àwọn èèyàn tó send ẹ̀ sí pọ̀ tọ́ ẹni yíò àgbà ó send owó ṣùgbá ó wá fẹ́ send receipt sí wọ́n bá send receipt yóò mọ̀ pé ọ̀dọ̀ ohun ó fẹ́ kan rí ní ìgbà gbókàn sẹ́lẹ̀ random tọ́ bó bá tún wá rí báhùn ṣàwẹ́ ó tún gba àánú but ẹni yìí náà kọ́ ó lè tó bóyá ó wà kẹ́ẹ̀kan ó lè má rí sífù kìníkà kún sà fún ní kó fi lè mọ̀ pé kó fi lọ bí àbùkátà rẹ̀ ó wá observe pé tóun ó bá send receipt sí receipt tóun ó send sí òdígbò kọ òun jáde ìmọ̀ bóyá ẹgbẹ́ mi ó kọ tí ó gbé jáde corporate account ni ẹ̀mí rẹ̀ tó wá sọ pé wá kọ mẹ́sẹ́jì sí pé èmi ni o sẹ́mọ̀ pé bí ó sì mọ́ gbọ́ ọlọ náà ó òkú ní justification alákọ̀ọ́kọ́ yóò ní yes fún wò dáadáa ó lè mọ́ pé wọ́n ni so iṣẹ́ tèyàn fi ń bọ́ lọ́wọ́ ọba lò iṣẹ́ tèyàn fi ń bọ́ lọ́wọ́ ọba lò ó tóbi kọ́lọ̀mbà kó bá ṣe wà ní ọlọ́mbà kó kàwá sínú àwọn tí ó yọ̀rọ̀ sí ó kàwá sínú àwọn tí ó gbàṣẹ wọn ó kàwá sínú àwọn tó ṣe rí pé yóò ṣe sísìn nírọ̀rùn fún wa ó wá gbà
ó sì wá fún wa yíyà kéènà táṣì mọ̀ pé tó wà lọ́dọ̀ òun ó pọ̀ ó sì lóore ó sì ga tó wà lọ́dọ̀ ẹ̀dá lọ ó mọ̀ jẹ́ tí ó dẹ̀ káàkà mọ́ gbọ́ lásán tàà ní ṣe bá a bá ṣe ká ní aláwàtò ìmáni ọmọ ní aláwàtò ìmáni náà kọ́ kọ́lọ̀ tó wá ṣe oore fún wa ní nǹkan táà ṣe tí ó tún wà ká tó ṣe mọ́ pátán ṣe pọ̀ kó wá gbà ẹ̀dàkùnrin mọ́ á tètè parí lónìí ọ̀kan bẹ́ẹ̀ náà ọmọ ìyá tí ń ṣe èkì náà bí ká tètè bẹ̀rẹ̀ ẹ̀dàkùnrin ẹ̀ sì ọ̀dà ànígbà question tó ẹ̀ká fífi mọ́ lọ́bí táà lóògbọ́ ọ̀rọ̀ tó bá lọ sùn tí ń bọ̀ àti ìparí ọ̀rọ̀ sọ́bù wọn sọ́bù náà láti dé ọlọ́pọ̀ fi ta gbọ́ sáǹfàní fún àwọn àtà sọ́pù tẹ́gbọ́ sáǹfàní olùwà fún dáadáa sí gbà ṣe ẹ̀rọ سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك السلام عليكم ورحمة الله